إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó pa wá láṣẹ nínú tírà rẹ̀ tó rán Ànábì sí wa nínú hadithi rẹ̀ ipe ká máa so okùn ẹbí pọ̀ àwa tá jọ jẹ́bí ká máa yára wa ká máa fira wa sílẹ̀ ká máa ṣe dáadáa síra wa. Ọlọ́run ọba wa ó pàṣẹ bẹ́ẹ̀ nínú Al-Qur'an. Ọlọ́run ọba tí wá ní ká máa jókun ẹbí ọjà nítorí àwọn àǹfààní tó wà ń bẹ láyé àti lọ́run. Yóò dá ká dúpẹ́ fún Ọlọ́run ọba wa. Ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad kó bá gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Èyí tó dáadì nínú ọ̀rọ̀ téèyàn máa ń jókòó gbọ́ tí máa ń ṣàǹfààní fún yàn láyé òun náà ni tó bá ní ṣe pẹ̀lú àyà Kùránì. Ẹ̀rí ìlànà téèyàn máa ń tẹ̀lé téèyàn ní sábà máa ń bẹ òun náà ni ojú ọ̀nà Sunnah. Gbogbo tó bá ti yàtọ̀ sí Sunnah Ànábì wa Muhammad ìṣìnà ni àdádálẹ̀ ni àdánwò ni abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ọlọ́mọsàn fẹsẹ̀ wa múlẹ̀ lérí Sunnah Ànábì wa Muhammad. Ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa èyí tí wọ́n ní kágbéyẹ̀wò láàárọ̀ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀sìn wa, ó jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tá a fi ń jẹ́ mùsùlùmí òdodo. Òun náà ni sulatu rahimi ahamiyatuha wa anwa'uha wa fawaiduha. Ìso okùn ẹbí pọ̀, pàtàkì ìmásokùn ẹbí, àwọn ọ̀nà tí a máa ń gbà fi ṣe dáadáa sáwọn ẹbí, àwọn nǹkan tí máa ń fà á tókùn ẹbí fi máa ń já, àwọn àǹfààní téèyàn máa ń jẹ téèyàn bá ń sokùn ẹbí láyé àti lọ́run, òun náà ní ta fẹ́ gbéyàwó. Ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa. Silatul arhami hiya al-ihsanu ila al-aqrabin. Ìtí wọ́n ń pè ní kéèyàn máa sokùn ẹbí pọ̀, òun náà ní kéèyàn máa ṣe dáadáa sí àwọn tá a jọ jẹ́bí papọ̀. Wa isalu ma amkana min al-khayri ilayhim. Gbogbo dáadáa tí pààyàn bá ká kéèyàn máa ṣe fún wọn. Wa daf'u ma amkana min ash-sharri anhum. Gbogbo agbára téèyàn bá ní téèyàn fi máa ti aburú kù fún wọn. Gbogbo agbára téèyàn bá ní téèyàn lè fi gbé wàhálà kù òfẹ́ bí ètí wọ́n ń pè ní pé èèyàn sokùn ẹbí nìyẹn. Ọmọ ṣe dáadáa sẹ́bí ó sì máa gbé àdánwò kù òfẹ́ bí. Ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa. Wa min jamalil Islam, nínú àwọn ẹwà Islam tá a máa rí lọ́dọ̀ ẹni tí ó bá gba Islam, òun náà ni khuliqu silatir rahim. Òun náà ni ìwà dáadáa téèyàn fi ń sokùn ẹbí papọ̀. Ibadatu min al-ibadati adh-dhahira. Ìmọ̀ sokùn ẹbí yìí ẹ̀sìn ni ó. Téèyàn bá pèrè ẹ̀ lẹ́lẹ́sìn tá a bá rí lára ẹ̀sìn rẹ̀ ti dínkù, kìí ṣe kèfèrí àmọ́ kìí ṣe lẹ́sìn tó pé. Tabari èèyàn tó múra dáadáa, ó múra ẹ̀sìn lọ́kùnrin wa lóbìnrin wa, a gbà pé mùsùlùmí ní bọ̀ yìí. Wọ́n ní kọ̀wátì tó àfi ká tó lọ lè béèrè nínú ẹbí. Ipe ṣe àfa àtàrí, ájì àtàrí, ọmọ tàrí yẹn, sísítà tàrí yẹn tí wọ́n dá nínú ẹbí. Tí wọ́n bá ní ẹ̀sìn tọ́gbà yẹn, ẹ̀sìn súnà yẹn, ẹ̀sìn dáadáa lọ́gbà o, nígbà tí gbà á ló ti dá aṣọ wa nínú ẹbí, nígbà náà ló tó dẹni rè. Ẹlẹ́hà èèyàn nu ní máa sokùn ẹbí pọ̀, nígbà náà ló tó dẹni rè. Ibadatu min al-ibadati adh-dhahira. ẹnì kọ̀ọ̀kan wa ká lè mọ̀ yìí pé bí ìrun ṣe jẹ́
ìbáàdà ààwẹ̀ tó jẹ́ ìbáàdà hajj lílọ káyọ̀ sàká wọ́n ní kálí mọ̀ dájú pé sulatul arhami ibadatun wajibatun min al-ibadati adh-dhahira ẹ̀sìn kan lòun náà kì í wá ṣe ẹ̀sìn mustahaba tá a fẹ́ bó bá wùyàn èèyàn lè ṣe bí ó bá wùyàn èèyàn lè gbé kalẹ̀ wájibà dandan ni kéèyàn máa sokùn ẹbí papọ̀ nínú àwọn ẹ̀sìn tá a máa rí lára àyàn tá a fi pèèyàn ní mùsùlùmí gidi òun náà ni ká béèrè rẹ̀ lọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ kí wọ́n ní lágbájá kìí ṣe pé ọkàn ní àmì sùjúdù àmì ìfẹ́ríkanlẹ̀ nìkan o ọ̀dà nínú ẹbí níjọba ọba ti débẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa a kú eríire ẹni tí ó bá ti ṣàtúnṣe kó lè ṣàtúnṣe. manahum zawul arham àwọn àwo gan là ń pè ní ẹbí nítorí pé kìí ṣe gbogbo àwọn tá à ń pè lẹ́bí òun náà lẹ́bí nígbà míì a ní àwọn èèyàn tí wọ́n ń bá wa gbé àbí tí wọ́n ti di family friend wa tí wọ́n dàbí ẹbí wa àmọ́ wọn ẹsẹ̀ bí wa sẹ́ẹ̀rí nínú Islam gbogbo ẹ̀dá Ọlọ́run pátá lànàbì ní ká máa ṣe dáadáa sí wa khaliqin nasa bi khuliqin hasan anas tó bá ti jọ́ mi èèyàn ìbá jẹ́ muslim ìbá má jẹ́ muslim ànábì ní ẹ máa ṣe dáadáa sọ́mi èèyàn ṣe wá rí ká tó wá máa wá ṣe dáadáa sí àwọn tí a jọ jẹ́bí òun wá jẹ́ dandan ọ̀ranyàn ni àwọn wo ni zawul arham àwọn ẹbí rẹ tó fi lọ lè dá wọn mọ̀ látara bẹ́ẹ̀ ọ lọ lè wọṣẹ́ láti fi rí ojú rẹ ọlọ́run ọba njọ́ àlìkìyàmọ̀ alákọ̀ọ́kọ́ al-aba àwọn bàbá wa bàbá tó bí wa wal ummahat ìyá wa àwọn ìyá tó bí wa wal ajdad àwọn bàbá wa wal jaddat àti àwọn ìyá bàbá wa àti àwọn bàbá ìyá wa àti ìyá wa bàbá rẹ àtàwọn òbí tiẹ̀ ìyá rẹ àti àwọn òbí tiẹ̀ sàmàpá àwọn wà lókè lẹ́yìn náà wal aulad àwọn ọmọ tá a bí wa auladuhum àtàwọn ọmọ tiwọn àtọmọ ọmọ gbogbo àwọn ọmọ tọmọ rẹ bá ti bí nípìnlẹ̀ kẹwàá àwọn ẹbí rẹ nù nípìnlẹ̀ kẹsàn-án ìpele ẹlẹ́ẹ̀karùn-ún ọlọ́run kẹ́ ẹlòmíì bá ṣe jòkólẹ̀ yìí ó ti lọ́mọ ọlọ́mọ àánú látọ̀dọ̀ ọlọ́run ẹlòmíì bá ṣe jòkólẹ̀ yìí ó ní bàbá ó ní ìyá ó ní ìyá ó ní bàbá ìyá ó ní bàbá ó ní ìyá bàbá ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn tí wọ́n ń pè ní ẹbí nìyẹn tí wọ́n bá ní máa sokùn ẹbí pọ̀ àwọn tó máa sokùn wọn pọ̀ nìyẹn lẹ́yìn náà wal ikhwa àwọn ọmọ ìyá rẹ tí wọ́n jọ bí yín papọ̀ ìyá kan náà ló bí yín bàbá kan náà ló bí yín wal akhawati lọ́kùnrin wọn àbí lóbìnrin wọn wa auladuhum àtàwọn ọmọ tiwọn náà ọmọ bọ́dà ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ sísítà ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ wal amamu ẹ̀gbọ́n bàbá rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ wal ammatu àti ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóbìnrin àtàwọn ọmọ ẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ lọ́kùnrin àbúrò bàbá rẹ̀ lọ́kùnrin àtàwọn ọmọ wọn ẹ̀gbọ́n bàbá ẹ̀ lóbìnrin àti àwọn ọmọ rẹ̀ àtàbúrò bàbá ẹ̀ lóbìnrin àtàwọn ọmọ wọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóbìnrin àtàbúrò bàbá rẹ̀ lóbìnrin àtàwọn ọmọ wọn ẹ̀yọ́ máa yá mi ẹ̀gbọ́n ìyá rẹ̀ lóbìnrin àtàwọn ọmọ ẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóbìnrin àtàwọn ọmọ ẹ̀ ẹ̀rí gbélé ti kún jama dábàá ní kálukú ọmọ kàyí tó wà lọ́rùn rẹ̀ ń sìn ọlọ́run ọmọ yìí tá a máa kà ọlọ́mọdé àbàjẹ́ ń bẹ́ o ọlọ́mọdé àtẹ́ ń bẹ́ mọ́jà àṣìṣe ń bẹ́ àwọn tó mọ mójútó tó fi ní ṣìṣe àwọn tó mọ mójútó tó mọ sokùn wọn papọ̀ tó kún ẹbí òfin ní já àwọn eléyìí là ń pè ní ẹbí ahamiyatu silatil arham wọ́n ní gbogbo wa tá a jẹ́ mùsùlùmí òdodo especially àwa tá a ń jẹ́ ahlu sunna àwa tá a ń ṣe sunna kún islam tiwa àyíṣẹ́gbẹ́ o jama àbá máa gba fọ́ọ̀mù ká tó wọnú ahlu sunna kò sí fọ́ọ̀mù
tó bá ti gbà pé ntọ́lọ́run sọ tá ànábì ń sọ lókùn tó máa tẹ̀lé ìwọ náà ti di alùsùnà. ẹ dákun nọ́mbà kí ni mí kò sí nọ́mbà. gbogbo àwa tá a jẹ́ alùsùnà pátá nánú gùràbà àwa la di àjòjì lójú àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́lọ̀ mọ́tà ìsàlẹ̀kùn yín máa ní wa ọlọ́run bá wàhálà ó tì wá jáde àwa di strangers wọ́n mọ̀ wá wò wá ipe ẹ̀rí àwa láyé ń wò lọ́wọ́ báyìí jàmáà wọ́n ti rí ìbẹ̀rẹ̀ alùbídíà wọ́n ti rí ìparí wọn. nínú àwọn ẹ̀sìn tí ànábì mú wá fún wa tá a fi jẹ́ alùsùnà òun náà ní silatul arham òun náà ní ká máa sokùn ẹbí papọ̀ kí wọ́n béèrè rẹ nínú ẹbí káwọn ẹbí rẹ ká máa ròyìn rẹ dáadáa. wọ́n ní pàtàkì máa sokùn ẹbí papọ̀ yóò máa yé wa pẹ̀lú àwọn àyà tí mo fẹ́ kà yìí. alákọ̀ọ́kọ́ ká lè mọ̀ pé silatul rahimi amuru ilahi ìmáa sokùn ẹbí papọ̀ àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọba ni tọ́lọ́run bá sì pàṣẹ ìjọsìn ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa jẹ́ tẹ́yìn òsì gbọ́dọ̀ má tẹ̀lé àṣẹ náà kọ́ mọ́ jìyà ọlọ́run. silatu rahimi ibada wa qati'atu rahimi kabira min kaba'iri dhunub. wọ́n ní ìmáa sokùn ẹbí papọ̀ ó jẹ́ ọ̀kan nínú àwọn ìjọsìn ọ̀ranyàn tá a lè gba aládàá lọ́dọ̀ ọlọ́run tá a torí ẹ̀wà àlìjánnà tọ́lọ́run pàṣẹ bẹ́ẹ̀. wọ́n ní ẹ̀rí kéèyàn máa jákun ẹbí ó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá kabiratun min kaba'iri dhunub nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ní kéèyàn máa jákun ẹbí. ibẹ̀ lọ́lọ́run ti pàṣẹ rẹ̀. a'udhu billahi minash shaitani rajim. ọlọ́run bá ní wa'budullaha wa la tushriku bihi shay'a. ọlọ́run bá ní ẹ máa sin Allah wa la tushriku bihi shay'a. ẹ má mú nǹkan kan ní akẹgbẹ́ fọlọ́n. shay'a ẹ má ní nǹkan kan nínú ilé tẹ́ gbà pé ó lè ṣe ntọ́lọ́ mọ̀ ń ṣe tí ọmọ wa jẹ́ igbákejì ọlọ́run àbí akẹgbẹ́ fọlọ́n. sọ̀rọ̀ nǹkan lọ́wọ́ bá aláàpá wá láṣẹ nìyẹn ó ní ẹ máa ṣe báádà ẹ má ṣe bọ̀. nígbà tó lọ́wọ́ bá aláà tó ṣàlàyé ìyẹn tán kí ni ọlọ́wọ́ bá tún sọ ọlọ́wọ́ bá ní wa bil walidayni ihsana ẹ máa ṣe dáadáa sáwọn bàbá yín àti ìyá yín ẹ máa ṣe dáadáa sáwọn òbí yín. wa bidhil qurba nígbà tí ọlọ́wọ́ bá aláà tó ṣàlàyé àwọn òbí tán kí ni ọlọ́wọ́ bá aláà tún fi gbẹ̀yìn rẹ̀ báyìí ọlọ́wọ́ ní wa bidhil qurba ọlọ́wọ́ bá ní gbogbo àwọn fámìlì yín àwọn ẹbí yín mo pàṣẹ látòdè mi ọlọ́run wípé kẹ́ ẹ máa ṣe dáadáa sí wọn ọlọ́run pàṣẹ ká máa sìn ọlọ́run pàṣẹ ká máa ṣẹbọ ọlọ́run pàṣẹ ká máa ṣe dáadáa sáwọn òbí kí lọ́lọ́run tún pàṣẹ tó jẹ́ ẹlẹ́kẹrin jama wa bidhil qurba ọlọ́run bá láwọn ẹbí yín ọlọ́run ní mo pàṣẹ kẹ́ ẹ máa ṣe dáadáa pẹ̀lú wọn. Suratun Nisa aya 36 òun náà ni ọlọ́run bá aláàtí ń sọ bẹ́ẹ̀. ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ní inna Allaha ọlọ́run bá ní èmi ọlọ́run ya'muru bil adl mo pàṣẹ kẹ́ ẹ máa ṣe déédéé láàrin ara yín ẹ má ṣàbòsí fúnra yín wal ihsan mo pàṣẹ ọlọ́run pàṣẹ ká máa ṣe dáadáa lérí ilẹ̀ ọlọ́run kọ́lọ́run mọ́sá ṣe wá lẹ́ni rè ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ní wa ita'i dhil qurba ọlọ́run ní òun pàṣẹ ọlọ́run pàṣẹ ká máa fún àwọn fámìlì lẹ́tọ̀ọ́ wọn. Suratul Nahl aya 90 lọ́wọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. azama Allahu qadra al-arham faqal ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó wá ń sọ fún wa wípé òun ọlọ́run ọba òun tóbi o òun wá gbé okùn ẹbí náà òun gbé tóbi ọlọ́run lóhun tóbi ọlọ́run ní kápáyà òun lẹ́yìn náà okùn ẹbí ọlọ́run ọba ní fúnra àwọn lòun gbé tóbi kìí ṣe nǹkan àwàdà nǹkan tó tóbi wájú ọlọ́run lókùn ẹbí tó bá jẹ́ ẹni tí bá ń sokùn ẹbí papọ̀ yóò jẹ́ pé ìbáàdà tó tóbi ní í ṣe tó bá wá jẹ́ pé ń jákun ẹbí yóò jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó tóbi ní í ṣe kí ni òun ló dá ọlọ́run ọba ní wattaqullaha alladhi tasa'aluna bihi wal arham ọlọ́run ọba ní ẹ bẹ̀rù Allah ẹ̀rí ọlọ́run ní ẹ bẹ̀rù Allah Allah tẹ́ ẹ máa fi ń bẹ̀rẹ̀ yín tọ́jú pé tàwa ti fà Allah bẹ̀yìn yóò tóbi lẹ́mìí yín ara yóò sì balẹ̀ àní mo ti gbọ́ ó ti fọlọ́run bẹ̀ mí
ọlọ́run ní Allah tẹ́ ẹ máa fi ń bẹ̀rẹ̀ ayé yẹn bẹ̀rù ẹ̀ lẹ́yìn ìgbà tá a bá bẹ̀rù ọlọ́run ọba kí ló tó kù jàmá ọlọ́run ní wal arhama ẹ tún wá bẹ̀rù okùn ẹbí látara ìbẹ̀rù mi ọlọ́run wal arham ọlọ́run bá ní ẹ bẹ̀rù okùn ẹbí látara ìbẹ̀rù mi ọlọ́run ẹ má jẹ́ okùn ẹbí ọjà tí wọ́n bá ní kéèyàn máa bẹ̀rù lérí nǹkan kan ìtumọ̀ ni pé nǹkan yẹn èèyàn máa ṣe bí ọ̀dà lápèjúwe bí bàbá tó sọ fọ́mọ rẹ̀ pé glass cup yẹn má jẹ́ ọ fọ́ o má jẹ́ ọ fọ́ yẹn lásán tẹ́ ẹ̀ bá ń sọ gbogbo gbogbo àtọmọ yẹn bá ti gbé dání ọwọ́ rẹ̀ ó sì máa ṣe kínní ọwọ́ rẹ̀ ó sì máa gbà ṣé glass cup yẹn ní ń bẹ̀rù jama kí ni ń bẹ̀rù ń bẹ̀rù bàbá tó ní glass cup yẹn dádì àti mọ́mì okùn ẹbí ọlọ́wọ́n bá ní ọ gbọ́dọ̀ di ẹrù jẹjẹ mọ́ yín lọ́wọ́ wattaqul arham ọlọ́wọ́n bá ní ẹ bẹ̀rù okùn ẹbí ìtumọ̀ ní pé ẹ bẹ̀rù ọlọ́run lára ẹbí kìí ṣe bí gẹ́gẹ́ lọ ń bẹ̀rù ta lọ ń bẹ̀rù lára ẹbí tó fi ń ṣe dáadáa sí Allah kìí ṣe ẹbí gangan ilé ọ̀fẹ́ ṣẹ̀ ta lọ ọ̀fẹ́ ṣẹ̀ tó fi ṣe bí Allah ọlọ́wọ́n bá ní inna Allaha kana alaykum raqiba ọlọ́run lémi ọlọ́run bá ń sọ yín gbogbo yín bẹ́ẹ̀ sì ń ṣe fẹ́ bí o ọlọ́run ní mò ń sọ yín raqiba ń sọ yín lọ́sàn-án ń sọ yín lóru ń tẹ́ ń jáde lẹ́nu yín ìwà ọwọ́ yín gbogbo tẹ́ ń ṣe fẹ́ bí pátá gbogbo ẹ̀lẹ́mi ọlọ́run ọba ìní ń wò yín ń sì ń sọ yín ìtumọ̀ ẹni pé bọ́ọ̀ bá ń jákun ẹbí ní kọ̀rọ̀ nínú yàrá rẹ nínú kọ̀rọ̀ ọlọ́run bá rí ọ ọlọ́run lóhùn ń sọ wa lérí ìrun àbí ń sọ wa tá a bá ń gbààwẹ̀ ń sọ wa tá a bá ń ṣe sàárà tá a lówó tá a yọ zàká ó tá a máa pa lẹ́wọ́ ọlọ́run lóhùn tó ń sọ wa nínú ẹbí kọ́lọ́hún kọ́mọ̀jẹ́ àtàrà ẹbí sẹ́ ọlọ́run ọba wa Suratu Nisa àyà alákọ̀ọ́kọ́ lọ́wọ́ Silatu Rahim okùn ẹbí mini amali janna wọ́n lọ́wọ́ nínú àwọn sí àlìjanna tẹ́yìn máa fi wà àlìjanna lọ́rùn liman yatlubu àlìjanna fẹ́ni tó bá fẹ́ wà àlìjanna sẹ́wọ̀n pé à ń dìde lóru torí ká lè wà àlìjanna à ń gbààwẹ̀ gbogbo wa náà ní afasokoto sókè nítorí ká má bàa wọ̀ ná ká lè bá wà àlìjanna à ń dárun gbọ̀n sí à ń bojú à ń bora fọlọ́hún à ń ka Quran gbogbo wa pátápátá ilẹ̀ à ń ṣiṣẹ́ rí láwọn ṣiṣẹ́ rí ńláńláńlá wọ́n nítorí ká lè bá wà àlìjanna wọ́n ní ṣe rí okùn ẹbí náà iṣẹ́ àlìjanna ni tẹ́yìn bá ń sokùn ẹbí papọ̀ ọlọ́run ọba Allah yóò sì torí bẹ́ẹ̀ yóò sàn yàdọ́mọ àlìjanna kọ́lọ́mọ́sàjà wà àlìjanna afáwa anabi ayuba al-ansari radiyallahu anhu ọlọ́run bá yọ́nú sí anna rajulan afáwa abu ayub wọn lárakùnrin kan qala lin nabiy sallallahu alayhi wa sallam ó wá bá anabi wa muhammad ìgbà tó wá bá anabi wa muhammad yìí kí wọ́n sọ fún anabi ó ní akhbirni bi amalin yudkhiluni al-janna ó ní anabi mọ́sàáyé fún mi ní ìró iṣẹ́ kan tọ́jú pé tí n bá ṣiṣẹ́ yẹn yóò sọ mí dọ́mọ àlìjánná faqala anabi ní ta'budullaha anabi ní ó máa ṣe ìbádà náà ni ó máa sin Allah wala tushriku bi shay'a ò ní mú ẹbọ mọ́ ìjọsìn rẹ ò ní ṣẹbọ wa tuqimu salah ó sì máa kírun lásìkò wa tuti zaka ó sì máa yọ zaka wa tasilu rahima ó máa wá sokùn ẹbí papọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó wá gbé zakat àti okùn ẹbí ó gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn anabi gbé ìmọ̀ fẹ́ bọ́ọ̀lẹ̀ ìmọ̀ sin Allah nìkan ó wá gbé sẹ́gbẹ̀ẹ́ okùn ẹbí. silatu rahimi ikhwatal iman dalilun ala sidiki iman al-abd wọ́n ní ìmọ̀ sokùn ẹbí papọ̀ wọ́n ní ó jẹ́ ọ̀kan nínú àwọn àmì tá a fi mọ̀ pé èèyàn nígbàgbọ́ sọ́lọ́ gbogbo àná làá máa ń pariwo pé agbàgbọ́ kọ́dà àwọn ẹlòmíín wọn ní ya ayyuhal ladhina amanu ó ní náà gbogbo ọ̀tá ń pàpè mọ́ra ìgbàgbọ́ ipa agbọ́lọ́ngbọ́ agbànábì gbọ́ wọ́n ní okùn ẹbí ló jẹ́ àmọ́ bọ́bá gbọ́lọ́wọ́n bá gbọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni wa man kana yuminu billahi wal yawmil akhiri gbogbo ẹni tó bá ti gbọ́ Ọlọ́run bá gbọ́ lóòótọ́ wal yawmil akhiri tó sì gbàjọ́ àlìkìyámà gbọ́ pé ìjọ kan ń bọ̀ tí ò ní sí ìjọ mi ìmọ̀ lẹ́yìn rẹ̀ òun náà ní ìjọ àlìkìyámà anabi ní falyashil rahima kọ́ ya máa sokùn ẹbí rẹ̀ papọ̀ gbogbo ẹni bá ti gbà pé ìjọ àlìkìyámà ń bọ̀ kọ́ máa sokùn ẹbí. eléyìí ló jẹ́ àmọ̀ pé nínú àwọn iṣẹ́ tọ́lọ́run Allah gbé yẹ̀wò níjọ́ àlìkìyámà
tẹ́rì ẹlòmíì tí ọlọ́run kọ́ darí rẹ̀ lọ́nà ná pẹ̀lú gbogbo ìjọsìn rẹ̀ tó ṣe kó tó wà lí Jánnà nítorí pé ń jákun ẹbí. Ànábì ní ẹni bá ti gbọ́ Ọlọ́run gbọ́ àmì tá a fi mà gbọ́ Ọlọ́run gbọ́ òun náà ni ká lè béèrè lọ́wọ́ àwọn ẹbí pé sọ da láàrin ẹbí tó bá ti da ọgbọ́ Ọlọ́run gbọ́ tí ó bá da láàrin ẹbí naqisul iman kìí ṣe kèfèrí àmọ́ ìmánì rẹ̀ ti ṣe kí ni ìmánì rẹ̀ dínkù gan-an torí tó bá gba Ọlọ́run ọba gbọ́ yóò máa ṣe dáadáa sí àwọn ẹbí nítorí a máa pàtàkì ìmọ̀-sókun ẹbí papọ̀ òun náà ni pé anna qati ar-rahimi mal'unun anna qati ar-rahimi mal'un gbogbo ẹni tí bá ń sokun ẹbí papọ̀ ẹni rẹ ni ẹni Ọlọ́run ni wọ́n ní gbogbo ẹni tí bá ń jákun ẹbí wọ́n ní mal'un ni ẹ máa tẹ́ ń pè mal'un ẹni tọ́lọ́wọ́n bá aláàtí ṣépèlé mal'un ẹni tọ́lọ́wọ́n ti bínú sí walau kana alima ìbá jáfa Ọlọ́run ti bínú sí pẹ̀lú gbogbo kéwú tó kéyàn walau kana hafidha li kitabillah ìbá àhálò Kùránì ṣeré mal'un ni Ọlọ́run bá aláàtí ṣépèlé walau kana ganiyan tìbá jẹ́ ọlọ́rọ̀ ọlọ́lá walau kana muta'abbida walau kana muntaqiba ìbá jẹ́ ni tí ń bora ìbá jẹ́ ni tí ń borí ìbá jẹ́ ni tí ń gbààwẹ̀ wọ́n ní mal'un ni Ọlọ́run bá aláàtí ṣépèlé Ọlọ́run bá aláà lọ́sàlàyé bẹ́ẹ̀ nínú Al-Qur'ani kọ́lọ́ mọ́sá sọ wá ń bẹ̀ Ọlọ́run bá ní la'allakum in tawallaytum an tufsidu fil ard tẹ́ bá lọ lè fi jihad ilẹ̀ tẹ́ ẹ̀ ṣe mọ́ ẹ ti dẹ́ṣẹ̀ tẹ́ ẹ kẹ̀yìn sí jihad tẹ́ ẹ lọ jihad ẹ jagun sójú ọ̀nà Ọlọ́run Ọlọ́run bá aláà ní an tufsidu fil ard èyí tó kù ni pé kẹ́ ẹ máa balẹ̀ jẹ́ nígbà tẹ́ ẹ ti jagun sójú ọ̀nà Ọlọ́run ọba kẹ́ ẹ máa balẹ̀ jẹ́ lókù Ọlọ́run bá ní tẹ́ ẹ bá ti ń balẹ̀ jẹ́ wa tuqatti'u arhamakum tẹ́ ẹ sì ń jákun ẹbí ulaika alladhina la'anahumullah Ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ń jákun ẹbí òun Ọlọ́run ti ṣépèlé wọn fa asammahum Ọlọ́run bá ní àti dì wọ́n létí wọn ò ní gbọ́ òdodo wa a'ma absarahum Ọlọ́run bá ní àti fọ́ wọn lójú àníjí wọn rí ọ̀nà tí ó gbà dáa fún wọn ojú ọ̀nà sirata mustaqim Ọlọ́run nígbà wọn ti ń jákun ẹbí Ọlọ́run láàánú tọ́ wọn sọ́nà mọ́ àní darí wọn gbójú ọ̀nà yóò máa gbanú gbó lọ ní gbogbo tí wọ́n ti ń pílánì láyé Ọlọ́run máa sí lọ́nà látara pé ń jákun ẹbí. suratu Muhammad aya 22 àti 23 lọ́lọ́wọ́n bá aláàfin sọ fún wa yìí pé ulaika alladhina la'anahumullah Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń jákun ẹbí òun ti ṣépèlé wọn kọ́lọ́mọṣẹ́ wa lẹ́nu èpè kọ́lọ́mọṣẹ́ mú wa dúró al-mal'un ẹni tó lọ́n ṣépèlé ti ń bínú sí ṣé yọ́ sàdúrà kádà rẹ̀ ó gbà ẹni Ọlọ́run ti ń bínú sí sọ̀rọ̀ rẹ̀ ó lójútó suratu Muhammad aya 22 àti 23 lọ́lọ́run ti sọ àfàwà Ali ibn al-Husayn wọ́n sọ fọ́mọ wọn Ali ibn al-Husayn wọ́n sọ fọ́mọ wọn kí ni wọ́n sọ fọ́mọ wọn wọ́n ní ya bunayya wọ́n ní wọ́n mọ́ mi la tusahibu qati'a ọ gbọ́dọ̀ bá ẹni tí ń jákun ẹbí sọ̀rẹ́ o inni wajadtuhu mal'unan fi kitabillah torí pé èmi rí ẹni tí ń jákun ẹbí lẹ́ni tọ́lọ́ ń ṣépèlé nínú Al-Qur'ani lọ́nà mẹ́ta mo ti kàkà ń bẹ̀ okùn méjì ẹ̀rẹ́lẹ̀kejì Ọlọ́run walladhina yanquduna ahdallahi min ba'di mithaqihi Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n yí àdéhùn tá a jọ ṣe padà lẹ́yìn ìgbà tá a ti gbàdéhùn wa yaqta'una ma amara Allahu bihi an yusal Ọlọ́run ọba ni wọ́n wá ń jákun ẹbí okùn tá a ní kí wọ́n so wọ́n sì ń jà wa yufsiduna fil ard wọ́n sì ń balẹ̀ jẹ́ ẹni bá ti ń jákun ẹbí ń balẹ̀ jẹ́ ni ulaika lahumul la'na Ọlọ́run bá ní gbogbo wọn àwọn tí wọ́n jákun ẹbí yẹn Ọlọ́run bá ní làánà Ọlọ́run bẹ lérí wọn ìbínú Ọlọ́run bá ti kò lé wọn lérí walahum su'ud dar ilé tó burú jù tí ọ̀dà kéèyàn ó dé síbẹ̀ lọ́rùn tá a pè ní jahannam Ọlọ́run láwọn ni wọ́n ní tó bá ti dẹ̀bírú tó bá ti kú láyé kọ́ wá wọ jahannam lahum su'ud dar Ọlọ́run ọba àbíọ́ mọ́tẹ́ ìsánú ẹni kọ̀ọ̀kan wa torí pé tọ́ọ̀ bá ń ṣe gbogbo ìbáadà sọ ma pé ọgbà ládàá ẹ̀ àmọ́ tọ́ọ̀ bá ń jákun ẹbí ọkọ̀ọ̀kọ́ lọ bí tọ́lọ́run ọba aláàsọ nìna àfi tọ́lọ́run ọba fèrè jàn
suratu ar-ra'd aya 25 ọlọ́run ọba aláàtí ń sọ bẹ́ẹ̀ ìtumọ̀ ní pé sùúl àkìbà èyí tó yẹ kó lè sinmi lọ́rùn pẹ̀lú gbogbo ìbáàdà tó ṣe ọlọ́run agbẹ́njákùn ẹbí ọlọ́run ní yóò darí sínú ilé tó burú jáì òun náà ní iná ọlọ́run kọ́ lọ́mọdé bá wọn wọ̀ kọ́tù rahimi ayẹlẹ́kẹta bí tọ́lọ́run ọba aláàtí ń sàlàyé pé àní ìbínú ọlọ́run ti kò lé ẹni tí ń jákùn ẹbí lérí khasirun fi dunya wal akhirah òun náà ni pé yóò lùsì láyé yóò lùsì lọ́run ọlọ́run ni wa yaqta'una ma amara Allahu bihi an yusala ọlọ́run ni okùn ebi ta ni kí wọ́n so wọ́n sì já wa yufsiduna fil ardi wọ́n wá ń balẹ̀ jẹ́ ulaika humul khasirun ọlọ́run bá ní àwọn eléyìí ni wọ́n ṣòfò wọ́n lùsì láyé wọ́n tún lùsì lọ́run. Suratul Baqara aya 27 ọlọ́run ti ní ẹni tí wọ́n ń jákun ẹbí ò lè jèrè ara rẹ̀ ò lè jèrè ẹbí ò lè jèrè ilé ayé tọwọ́ ẹ̀ dáadáa ń bẹ ilé ayé yìí gbogbo ẹni tí wọ́n ń jákun ẹbí ọlọ́run ní kò ní jèrè ẹni tí ó bá ti sàǹfààní fẹ́ bí òun náà ò lè jàǹfààní lọ́dọ̀ ẹbí ẹni bá ti ń wọ ẹbí ran tí ń jákun ẹbí nínú àǹfààní ẹbí bá dé kò ní rí jẹ èyí wá kéré bíi òfò tí ó ṣe lọ́rùn ládàtọ̀ wà fẹ́ni tí máa ń sokùn ẹbí lọ́rùn ọ̀pọ̀ rẹpẹtẹ ó bá dọ́rùn wọn ò ní fún sùúrù dárì ni wọ́n fún ilé bu ilé iná kọ́lọ́mọsọ̀wá lọ́mọ aná abuwabul istijaba ẹ̀yọ́ mayami muglaqa duna qati rahimi wọ́n ní inú àdánwò tọ́lọ́wọ́n bá ó fi kan ẹni tí máa ń jákun ẹbí òun náà ní pé yọ́ọ́ máa ṣàdúrà ọlọ́run ní gbàdúrà rẹ̀ ẹni bá ń sokùn ẹbí pọ̀nkọ́ kí ló wọ́n máa ṣe yọ́ọ́ máa ṣàdúrà ọlọ́run sì máa gbàdúrà ẹ̀ gbogbo àwọn tí wọ́n máa ń sokùn ẹbí àdúrà àwọn èèpọ̀ ọkàn tẹ́wọ́ náà ni pé ọlọ́run ọba ṣe nǹkan báyìí fún mi nígbà tí ń sokùn ẹbí yẹn ọlọ́run ọba aláwọ̀ sì máa fún un lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni tí wọ́n fẹ́ máa ṣàdúrà kó máa gbà lẹ́sẹ̀kẹsẹ̀ kó máa sokùn ẹbí papọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni inna abwaba as-samaa anabi ni sẹ́rí àwọn lẹ́kùn sámà muglaqa wọ́n ti tì í duna qati rahim fún gbogbo ẹni tí máa ń jákun ẹbí ìtumọ̀ ni pé àdúrà rẹ̀ ò ní gòkè wọ́n ti tilẹ̀kùn gbígbà àdúrà yóò máa ṣàdúrà àdúrà rẹ̀ ò ní gbà alijanna aleyhi haram èyí tó wá ga jù ní pé alijanna ọlọ́run ọba tọ́lọ́run ọba aláàtí kọ́kalẹ̀ gbogbo ẹni tí máa ń jákun ẹbí kò ní wọ ọbẹ̀ lọ́wọ́ ọbẹ̀ rẹ̀ táwọn yẹn bá ń wà alijanna tí ó bá ti jẹ́lẹ́bọ tọ́lọ́run sì fẹ́ríjì yóò kọ̀ wọ nánà kò ní wà alijanna ń bẹ̀rẹ̀ tí wọ́n bá ní ẹni tí ń jákun ẹbí ò ní wà alijanna tí wọ́n sọ ní pé kò ní wà alijanna ní bẹ̀rẹ̀ tí ó bá jẹ́lẹ́bọ tó bá jẹ́ ẹni tí ń ṣe bọ kò ní jáde mọ́ ẹbọ yẹn ni òjò jáde mọ́ o kì í ṣe okùn ẹbí tọ́já o àwọn olókùn ẹbí àwọn tó jákùn ẹbí ti wọn àwọn táwọn ò ṣẹbọ àwọn wọ ọ̀nà kan tó wọ àlìjánà Ànábì sallallahu alaihi wasallam sọ pé Ànábì ní àwọn mẹ́ta kan bẹ̀ la yadkhuluna àlìjánà wọn ò ní wà àlìjánà níbẹ̀rẹ̀ táwọn yẹn bá ń wà àlìjánà níbẹ̀rẹ̀ mudminul khamr ẹni tí ó ti múra síbi ọtí ó sì mutí fá títí tó fi kú láì túbá yọkọ̀ wọ nánà kó tó wà àlìjánà waqatu rahimi ẹni tó jákun ẹbí ọbẹ̀ bíjà ọjákun ẹbí tó fi jáde láyé ni yóò lọ lè wọ nánà kó tó wọ àlìjánà kò ní wà àlìjánà ń bẹ̀rẹ̀ wa mu'minu bis-sihr ẹni tó gba ògùn gbọ́ òun wọ ná òun ní jáde nítorí pé ògùn ẹbọ ni kájákun ẹbí ká mutí ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni ẹbọ ló sì tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ọlọ́run abiọ́ mọ́jọ́ jẹ́ pé okùn ẹbí ni ó ṣokùnfà tá a fi ní wọ àlìjánà wọ ọlọ́run àníwáwò ìsáni lidhawil arham tó nísìnyí àti wàá mọ̀ pé ká ṣokùn ẹbí ọ̀dà ká jẹ́kùn ẹbí kódà ewu ni àwọn nǹkan wo la máa wá ṣe tá a fi máa ṣokùn ẹbí pọ̀ kí la máa fi ṣokùn ẹbí alákọ̀ọ́kọ́ nasihatuhum bitawhid wal ibada ká máa pe àwọn ẹbí sákìyèsí tí wọn ò bá mọ ọlọ́run kan lè mọ ọlọ́run tí wọn bá jẹ́ mùsùlùmí ká máa pè wọ́n kí wọ́n di muslim ìyá rẹ bàbá rẹ ẹgbẹ́ àbúrò bàbá rẹ ọmọ rẹ ọmọ tí wọ́n bá ti ń ṣẹ̀sìn mí lẹ́yìn islam mọ́ fi wọ́n lẹ̀ lọ́rùn o àkọ́kọ́ dáadáa tó ṣe sí wọn ni pé kọ́ máa pè wọ́n sínú islam ìpè kan máa kírun wọ́n gbọ́ ọlọ́wọ́n bá aláàgbọ́ ọlọ́wọ́n Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá sọ ayà kalẹ̀ fanabuwa muhammad ọlọ́wọ́n bá ní wa anzir ashiratakal aqrabin wa muhammad ọ̀yà máa lọ lè kìlọ̀ fáwọn ashirataka al-aqrabin àwọn fámìlì àwọn ẹbí ẹ máa lè ṣe wáàsí fún wọn
kan gbà láàgbọ́ la ilaha illallah òun ló dáa jù ló ga jù òun náà nínú gbogbo dáadáa tá a máa ń ṣe fún ẹbí. wọ́n nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ qama nabiyyu sallallahu alaihi wasallam anabi wa dúró anabi wa ní fanada ya bani Ka'ab anabi ni mo pè ẹ̀yin bani Ka'ab ya bani Ka'ab buni Lu'ay mo pè ẹ̀yin bani Ka'ab ẹ máa bọ̀ anabi fẹ́ practice àyà tọ́lọ̀ ní kólò anabi fẹ́ lo àyà tọ́lọ̀ sọ̀kalẹ̀ anabi ní ankidhu anfusakum minan nar ẹ lára yín kúrò nínú náà ọlọ́run kọ́lọ́hún lè là yín kúrò ẹ má ṣe bọ́ mọ́ ya bani Abdul Manaf ẹ̀yin bani Abdul Manaf ankidhu anfusakum minan nar ẹ lára yín kúrò nínú náà ọlọ́run kẹ́ ẹ má wọ náà ọlọ́run ẹ fẹ́ bọ́ọ̀lẹ̀ ya bani Hashim ẹ̀yin bani Hashim ankidhu anfusakum minan nar ẹ lára yín kúrò nínú náà ọlọ́run kẹ́ ẹ má wọ náà ọlọ́run ẹ fẹ́ bọ́ọ̀lẹ̀ ya bani Abdul Muttalib ẹ̀yin bani Abdul Muttalib àwọn fámìlì rẹ̀ nígbè yẹn o nílé ìyá nílé bàbá nílé ìyá nílé bàbá ìlànà bí ń pè yẹn o anábìrin ankidhu anfusakum minan nar ẹ bọ́sẹ̀ kúrò níbi ìbọ̀rìṣà kẹ́ ẹ má bá wọ náà ọlọ́run ẹ lára yín kúrò nínú náà ọlọ́run ya Fatima anábìrin ni mo pe Fatima ya Fatima dadi jẹ́ Fatima jama radiyallahu anha Fatima ọmọ anabi ni ya Fatima anabi ni mo pe Fatima binta Muhammadin kọ́mọ̀ bá rò pẹ́lú mi là anabi ń pè anabi ni Fatima wọ́tọ́ jẹ́ ọmọ obìnrin anabi ankidhi nafsaki minan nari lára rẹ kúrò nínú náà ọlọ́run pẹ̀lú kọ́ tara bẹ̀ sin ọlọ́run mọ́ bá wọn ṣẹbọ kó o sì máa sin ọlọ́run fa inni la amuliku laki minallahi shay'a tó bá di ọ̀run ipá mi ọ̀kan kankan láti ṣe fún ọ tó bá mẹ́sìn dọ́run gbogbo èèyàn bí mi èdè ìwọ Fatima tó jẹ́ ọmọ mi tẹ́ ẹ̀ bá ti mùsùlùmù dọ́run ipá mi ọ̀kan kankan láti ṣe fún yín tẹ́ fi wà lìjánà ọ̀gọ́yìnrà ànábì ní èyí típa mi ká anna lakum rahima òun náà ni okùn ẹbí tó so wá papọ̀ láyé ń bí sa'abulluha bibilaliha gbogbo tí n bá ní pátá ìní máa fún yín gbogbo tí n bá lè ṣe ní dáadáa ní máa ṣe fún yín gbogbo tí n bá kápá láti gbé kò fún yín láburú yín máa gbé kò fún yín èyí tí mo lè ṣe ní ayé nìyẹn yín sokùn ẹbí papọ̀ àmọ́ tá a bá dọ́run tẹ́ ẹ̀ bá ń mú ẹ̀sìn dọ́run ipa mi ọ̀ka o ipò yà ẹbí ànábì ọ̀yà máa wọ àlìjánà àwọn ọmọ ànábì ọ̀yà máa wọ àlìjánà ànábì ní ipa mi ọ̀ka tá a bá dọ́run o ànábì pe àwọn ẹbí àbí ó pe wọ́n ló pe bàbá rẹ̀ ní bọ̀rìṣà ìyá rẹ̀ ti ń lọ ṣọ́ọ̀ṣì ìyá lómi wọ sọ́njọ́ Sunday bá ṣe dèkólẹ̀ yìí ó ní màmá ẹ má sìn Jésù mọ́ ọba tó dá Jésù ní kẹ́ ẹ má ṣe kíni kẹ́ ẹ má sìn ó pe àwọn àbúrò ẹ àwọn ẹgbẹ́ ẹ Rashida lásán Fatima lásán wá ń bí má wọ náà ó pe àwọn ọmọ rẹ bàbá rẹ ọmọ pé wọ́n ṣàkíyèsí wọ́n ní eléyìí la kọ́kọ́ dáadáa tá a máa ń ṣe fún ẹbí ẹni tí wọ́n ní yóò ṣe ṣíríkù yóò wọ̀ náà àbí òní wọ̀ náà yóò wọ̀ náà ẹni ṣe fídíà nǹkan jàmá tó bá jẹ́ mùkáfíra yóò wọ̀ náà gbére tó bá jẹ́ gẹ́rù mùkáfíà yóò wọ̀ náà ọlọ́wọ́ padà yọ èwo lọ́dà ní gbogbo ẹ̀jẹ̀ mọ́ bàbá rẹ ti ṣe Sufi Tìjàníyà Kàdíríyà tí ń lùlù tí ń fún ọ̀já mọ́kùn káàkiri tí ń dá síkìrì tí wọ́n ń róòlù bíi kíni jàmá tí wọ́n ń róòlù bíi àdán tó lóun ṣe ìbádà ń róòlù bíi òkòtó ṣé eléyìí tá níbi ni wọ́n ṣe ni ẹ Kàdíríyà ọjọ́ lọ wà á máa lọ́rùn títí tó fi Kàdíríyà lẹ̀ ọmọ gbẹ́lù láì ṣe sẹ̀lẹ̀ láì ṣe kórìbù bàbá rẹ ti ń tí aṣọ síwájú tí ò lẹ́rìí rẹ̀ kò sẹ́ni inú kòrán àtàdé ìsìnká máa tí aṣọ máa sọ kó wájú ẹ̀ kọ́ bọ́ ọpọlọ rẹ̀ sọ̀rọ̀ lásùbà ibi kọ́ máa ṣe mọ́ okùn ẹbí gbogbo ẹni máa ń ṣe bídíà ọ̀ máa sọ fún pé bídíà lè yí tẹ̀sí kíní èyí tẹ̀sí ṣe yìí kò lè kó ń bẹ́ẹ̀ kọ́ mọ̀ bá wọná lọ́rùn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kejì
takdimu al-ma'una al-maliyya wa sadaqa wa tafduluhum ala al-ghayr. ẹlẹ́kẹ̀ẹ́ni nínú ìdáwọ̀ fi sokùn ẹbí papọ̀ òun náà ni ká máa ṣiṣẹ́ owó. Gbogbo owó tá a bá ti ní tó bá ti wà lọ́wọ́ wa Ọlọ́run bá aláàjì ó yé wa yí pé owó ẹbí wà ń bẹ̀. Tó bá ti gbowó oṣù ẹ báyìí mo gbowó oṣù yìí gbogbo ẹ̀kọ́ ọ̀nà fúnra rẹ̀ ó tún ná fún ta ní àwọn ẹbí. Tó bá ti rí kọ́ńtrátì ńlá kan tówó ńlá kan bá ti yadé mà pé owó ẹbí wà ń bẹ̀. Allah ló sọ bẹ́ẹ̀ ní Kùránì ó ti gbọ́dọ̀ mọ́ fún wọn. Ọlọ́run wa á di dhal qurba haqqahu wal miskin. Ọlọ́run bá ní àwọn tí wọ́n jẹ́ bí yẹn fún wọn lẹ́tọ̀ọ́ tí wọ́n ẹ̀tọ́ wọn òun náà ní kí ọmọ fún wọn nínú owó tó wà lọ́wọ́ rẹ kó wọn fi ràn wọ́n lọ́wọ́. Èmi ò wá rẹ́ nìkan nínú àwọn àtàjò kó lẹ́yìn tí ó wà ní òun ní owó lọ́wọ́ àmọ́ òun wá gbogbo àwọn tó wà nínú ẹbí òun ọ̀rẹ́ ni tó ń fẹ́ ràn lọ́wọ́. ẹ̀yọ́ màyá mi kò sí àfi tó bá wá dáadáa. Ọgbọ́n gbàtà ń sọ̀rọ̀ ẹbí lẹ́ẹ̀kan ni bàbá rẹ̀ àti bàbá tiẹ̀ ìyá ẹ̀ àti ìyá rẹ̀ bàbá ìyá ẹ̀ ẹ̀gbọ́n bàbá ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ àbúrò bàbá ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ ẹ̀gbọ́n ìyá ẹ̀ ẹ̀gbọ́n bàbá ẹ̀ àtàwọn ọmọ wọn lọ́kùnrin wọn lóbìnrin wọn ọmọ rẹ̀ àtọmọ ọmọ ẹbí pọ̀ gan. Ọlọ́run wa Allah subhanahu wa ta'ala nínú Quran Ọlọ́run ní laysa al-birra Ọlọ́run bá ní kìí ṣe iṣẹ́ rẹ̀ nìkan oye antu wa lu ojú wa kún kébálà lè mashriqi wal maghribi kẹ́ ẹ máa kọjú sí ibùyọ̀ ọ̀run àbí ibùwọ̀ ọ̀run kìí ṣe yìí nìkan ní sẹ́ẹ̀rì walakin al-birra ẹ̀rí sẹ́ẹ̀rì man amana billahi wal yawmil akhir ẹni bá gbọ́ Ọlọ́run gbọ́ kún ìrun tí ń kí òun ní ṣiṣẹ́ rẹ̀ wal yawmil akhir tó sì gbàjọ́ al-qiyamah gbọ́ òun gangan lẹ́ni rẹ̀ wal malaika tó gba àwọn màláíkà gbọ́ òun gangan lẹ́ni rẹ̀ wal kitabi tó sì gba tírà gbọ́ òun gangan lẹ́ni rẹ̀ wan nabiyina tó gba àwọn nábì gbọ́ òun lẹ́ni rẹ̀ lẹ́yìn náà wa atal mala ala hubbihi dhawil qurba Ọlọ́run bá ní tí sì tún wá ń bu owó fún àwọn fámìlì rẹ̀ tí ń bu owó fáwọn fámìlì rẹ̀ ala hubbihi owó tóun náà fẹ́ lò tí ò tí tó lò owó tí ò tí tó lò kò tí tó wọn náà ọwọ́ ń bu mẹ́fà àwọn fámìlì ala hubbihi nìyẹn tó fẹ́ transfer owó báyìí ó tún wò pé 50,000 àbí kí n yọ kù àbí kí n send 15 ní ọmọ yìí ló sì ní wọ́n ti admit bàbá òun tí ń jẹ́ àbúrò bàbá rẹ̀ wọ́n náà wò pé èmi náà fẹ́ lówó yìí nì Ọlọ́run bá ní ó dìgbà tó bá mú owó yẹn lọ́lẹ̀ fún wọn nígbà náà ló tó wà nínú àwọn ẹni rẹ̀ wal yatama lẹ́yìn náà lọ́wọ́ kan ọmọ òrukàn wal masakin lẹ́yìn náà lọ́wọ́ kan àwọn ẹ̀bùn mi torí Ọlọ́run àwọn alubára ẹ dákun Ọlọ́run bá ti ká máa náwó fẹ́ bí ó ti síwájú ká máa náwó fọmọ òrukàn. Ànábì ní ana wa kafilu yatimi fil jannati kahatayn Ànábì lèmi àti ẹni tí ń tọ́jú ọmọ òrukàn àjọ wà lálẹ́ janna ni Ọlọ́run bá aláwọ̀ wá ti máa náwó fẹ́ bí ọ wá ti síwájú máa náwó fọmọ òrukàn tó bá wá náwó fẹ́ bí níbo ló fẹ́ jòkó adébó tún súnmọ́ ànábì ju bó ṣe súnmọ́ ànábì lọ nígbà tó ń náwó fún ọmọ òrukàn Suratul Baqara àyà 177 lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ Ọlọ́run ní kẹ́ ẹ máa náwó fẹ́ bí òun là kọ́kọ́ kó tó kan ọmọ òrukàn kó tó wá kan àwọn ẹ̀bùn mi torí Ọlọ́run arọ́ déwájú rẹ̀ afọ́jú déwájú rẹ̀ ọwọ́ fún lówó àbúrò bàbá rẹ̀ sì ti ń béèrè wò fún ọgbà ládàá lérí afọ́jú yẹn ọgbà ládàá lérí arọ yẹn o àmọ́ kò tó ládàá tó ọgbà tó bá fún àbúrò bàbá rẹ̀ torí bọ́lá wọn bá ti tó nǹkan yín máa ń tó bí wọ́n ṣe lọ́lá sí ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Suratul Baqara àyà 177 ibẹ̀ lọ́lọ́run ti ní ká má máa sáwọn sáwọn ẹbí ká má máa sáwọn sí àwọn ẹbí gbogbo níta bá ti ní nínú àrísìkí ká máa jẹ́ káwọn ẹbí náà ká máa ṣe kíni ká máa ṣàǹfààní ńbẹ̀ Ọlọ́run tó sọ nínú àyà mi Ọlọ́run yasalunaka madha yunfikun àwọn tó lówó lọ́wọ́ wọ́n bọ̀ wá béèrè lọ́wọ́ wa nàbì wípé tá a bá ṣe ìrówó tá a ṣiṣẹ́ tá a rówó àbí wọ́n fún wa lówó àbí àkàndá lówó kan bóò láti máa ná kul ma anfaqtum min khairin falil walidayni Ọlọ́run bá ní gbogbo ohun tẹ́ bá ti ná nínú owó yín ẹ̀rọ rẹ̀ ń bẹ àmẹ́yìí tẹ́ bá ná fáwọn òbí yín òun ní ládàá rẹ̀ òun lórí rẹ̀ pọ̀ lẹ́yìn àwọn òbí ńkọ́ wal aqrabin
ó sì wá kan àwọn fámìlì lẹ́yìn náà wal yatama ó sì wá kan ọmọ òrukàn sẹ́ni bọ́lá ṣe ń tó wal masakin ó sì wá kan àwọn ẹ̀bùn mi torí ọlọ́run bá ní owó tó dáa jù òun náà lè yí tẹ́ ná fún bí yín lẹ́yìn náà yí tẹ́ ná fún fámìlì yín tó bá ti yanjú ọ̀rọ̀ àwọn òbí ẹ̀ tán àwọn olókùn tó máa yanjú ọ̀rọ̀ wọn àwọn fámìlì ẹ bá ń pe àwọn ọmọ àbúrò bàbá mi wá àwọn ọmọ àbúrò ìyá mi àwọn ọmọ ìgbọ́n mi àwọn ọmọ àbúrò mi wọ́n lọ́mọ ránṣẹ́ sí wọn ò kì í ṣe pé ọmọ retí kan wá bọ́ o sórí tí ọmọ retí kan wá bọ́ tó fún wọn ọgbà ládàá o sì lè má gbà ládàá tí wọ́n bá wá àmọ́ kọ́ dẹ́kun wọ́n gangan lọ́mọ wá ìdí àfíàsí wọn wọ́n gangan lọ́fẹ́ kiri bọ́sẹ̀ ládàá ọ̀yà bá ń pe broda Kọ́sìmù wa gbogbo àwọn àbúrò wa tó ń fẹ́ ṣe wáyé kì lọ́dún ní bá mi kọ́ dúpọ̀ gbogbo wọn èló gbogbo ẹ̀ wọ́n ní 1.2 ọ̀yà gbà ọ̀yà bá mi sanwó wọn ọ̀yà sí gbogbo àwọn obìnrin ilé tọkọ wọn ti kú tó jẹ́ náà àwọn ẹbí wa ọ̀yà sálárì sọ́tọ̀ tó máa fẹ́ bí lóṣooṣù nítorí sọnù ọlọ́run tó bá ti dọ́wọ́ rẹ fálẹ̀lì wàlì déènì òbí rẹ wal aqrabina àtàwọn ẹbí àwọn ni wọ́n bọ̀ ná ìwọ làágùn àwọn ọmọ jẹ́ láì làágùn nítorí kọ́ ọmọ bá làágùn nínú ná tó bá dijọ́ àlìkìyàmà ọlọ́run bá aláwọ̀ á fi ọ́ síbi tó ti ní làágùn ọlọ́run ó fi wàhálà tó ṣe yẹn ó fi ra àlìjẹ́nà fún ọ tó bá dọ̀run. Suratul Baqara àyà kìnìjàmá àyà 215 ọlọ́run bá ní wọ́n bí ní sẹ́bíìlì tẹ́ bá tún rí àwọn tí wọn ò lówó mọ́ tí wọ́n ń rìnrìn àjò ẹ fáwọn náà o wà má tẹ́ fún wa lómìnira xayiri gbogbo tẹ́ bá ṣe lóore fa inna Allaha bi alim ọlọ́run bá ní mà sí ẹ má wọ́rì ẹbí lè má dúpẹ́ wọ́n lè má mọ̀re wọ́n lè má yìn ọ́ wọ́n lè má kí ọ kọ́dà àyè tó ṣe fún wọn wọ́n lè má tẹ́ wọn lọ́rùn ọlọ́run lòun mọ tó ṣe tọ́wọ́ sọ fún ẹbí pé ẹ dákun 10,000 naira tó béèrè 8,000 ló wà lọ́wọ́ mi àmọ́ mo ti wá rí 2,000 yá sí oye kó fi bí àbùkátà yóò sì gba 10,000 lọ́wọ́ rẹ̀ tọ́wọ́ sì di ìjọ́ kejì yóò bọ̀ sọ fáwọn èèyàn pé bọ̀dá mi láhùn tó bá gbọ́ sínú lódún wọ́n gan ò tí ì ní tọ́jẹ́ láàárọ̀ o gbèsè 2,000 sì ń bẹ ní ọrùn rẹ̀ àbúrò yóò máa ní bọ̀dá àwọn láhùn àwọn àkùkọ gàgàrà tí wọ́n fẹ́ kẹ́lómi ọ̀gá mọ́lọ́ lè bá ọkọ̀ 10,000 lé mi lọ́wọ́ ìwọ ló sì lówó mi mọ́lẹ́ ìyẹ̀wò tó fún yẹn ọlọ́run ní bí wọ́n bá mà èmi ọlọ́run ṣe kíni èmi ọlọ́run bá mà ẹ̀yọ́ máa ya ẹ̀dákùn torí tọ́lọ́run bá wa ẹja fún wa káfí sànú ẹbí káfí gbẹ́bí sókè ẹ̀san rẹ̀ ń bọ̀ o nílé ayé ń bí ẹ̀san rẹ̀ ń bọ̀ àyèmáyé lomi tó jẹ́ pé òun lọ tọ́jú ọ̀kan nínú àwọn ẹbí nígbà tó padà dàgbà tó darúgbó ẹni tó tọ́jú yẹn ní padà tọ́jú òun náà torí pé ọlọ́run bá wa ọba Allah ọba tí kèé kú kèé sí gbàgbé ọba ẹlẹ́san ni kọ́lọ̀ mọ́sà san wọ́n lẹ́san dáadáa ibi ọlọ́run ti ní kọ́ ọmọ náwó fẹ́ bí Suratul Baqara 215 lọ́lẹ̀ ká o ló jẹ́ pé tẹ́yìn bá ti ń jẹ́ àlùsùnà ẹ̀rí ní ọmọ tì í kèé sàfà ní ọmọ tì í kí ní ọmọ tì í ẹ̀rí láti náà Al-Qur'an àti kíni àti sunna ẹlẹ́kẹta nínú àwọn tá a mọ̀ sí fáwọn ẹbí khidmatuhum òun náà ni pé bàbá wa lówó àmọ̀ ṣáájò àmọ̀ ṣe bọ̀ yìí sìn wọ́n fẹ́ kó ma ọrù àga ọ̀sáròwò ẹran filẹ̀ wọ́n fẹ́ ṣèyàwó òrówó fún wọn ìwọ náà bá wọn tọ̀ ga ọba wọn wa mọ́tò tírọ́ọ̀kì tí wọ́n fi kó mínírààsì ó ti débẹ̀ láti okó ọ̀túnla bó ṣe ń rù lọ́mọ sọ nítorí tani jama nítorí Allah kì í ṣe nítorí àwọn ẹbí yẹn o torí ẹni yẹn lè má wọ́ọ̀sì ẹ̀ àmọ́ ọmọ ṣe dáadáa sí nítorí pé òfin wá ojú rere Ọlọ́run wọ́n ní kó ọmọ bọ̀ wọ́n ní ó ti yá olówó tó gbé kalẹ̀ níbi ìjọ ìdajì owó mọ́tò lọ́wọ́ rẹ̀ ọwọ́ mọ́tò òdídajì ọfẹsẹ̀ kó yogún Allahu Akbar nítorí pé ọ̀fẹ́ jákun ebi al-khidma wọ́n lélẹ́yìn náà wọ́n ní inú àwọn nǹkan tá a fẹ́ ni Ọlọ́run bá aláyọ̀ sàn yẹn lẹ́sàn ọmọ ṣe khidma pẹ̀lú ara àti pẹ̀lú mọ̀ràn bọ́ọ̀bá lówó ọlọ́rọ̀ tó dá lẹ́nu ọmọ gbà wọ́n mọ̀ràn ẹlẹ́ẹ̀kẹrin istidafatuhum ọmọ gbà wọ́n lálejò tí ẹbí bá ti ń bọ̀ ọmọ gbà wọ́n lálejò wastikbaluhum bitalaqati wajhi ọmọ gbà wọ́n lálejò pẹ̀lú kọ́ ọmọ túdúká ẹbí bá ti yọ lọ́ọ̀kan marihaba ahlan wa sahla ya welcome sir
lẹ́yìn salamu aleykum wa rahmatulahi wa barakatu dádì ìyàwó ẹ̀kọ́ ọ̀nkù ẹ̀ káàbọ̀ báwo la láfi ayé wọlé ńkọ́ àwọn bàbá ńkọ́ lábúlé àwọn ìyá mi ńkọ́ àwọn àbúrò mi ńkọ́ àwọn ọmọ yín ńkọ́ àwọn ìyàwó ńkọ́ ṣòṣàbúrú ìwọ tó ti tújú ká wọ́n ti ń kọ́ lóko rẹ sínú àwọn tó ń sokùn ẹbí bọ̀ àmọ́ tí ọ̀nkù rẹ yọ lọ́ọ̀kan àbábòrò ìyá ẹ ọkàn yọdún lẹ́nu géètì báyìí ẹgbẹ́ ta nìyẹn wọ́n lè mi bàbá màrúfù ni láti bo màrúfù wo bàbá màrúfù Ìlọrin ládùúgbò ó ti dán ohun rẹ̀ mọ́ ó ti mọ̀ pé àbúrò bàbá àwọn ló wà lẹ́nu géètì yẹn o bàbá ni níbo lẹ́ tó wá ń bọ̀ ṣé ìtọ́kànnà àbí kó sí géètì ilẹ̀ ti sùn ẹ má máa rìn irú mọ́ ẹ má disturb àwọn tó ń sun yóò wọ̀ ná ìlú arákùnrin yóò ṣe kí ni jama yóò padà wọ̀ ná. bàbá tó lóun fẹ́ lọ́jọ́ kan tẹ́lẹ̀ wákàtí kan lókùn tí ó lò ánìmọ̀ kan ní ìyá kíyìn ní ọ̀tọ̀ ní tí mo wá ṣe lẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ yín ló sì ṣe kí ni ọ̀dọ̀ yín lọ́wọ́ wàhálà ti bá ọ wọ́n tó gbà á lálejò yóò jẹja yóò jẹran ní yàrá tẹ bá fi sí ẹ bá tẹ́ bẹ́ẹ̀dì ẹ bá fọ tọ́lẹ̀tì tí ó mọ ẹ tọ́jú ẹ eléyìí ni pé ẹ sokùn ẹbí papọ̀ ẹ gbà á lálejò ẹ tún fún lẹ́bùn tí máa ń ṣe kí ni tí máa ń lọ ẹ daṣọ fún ẹ ra bàtà fún àwọn nílágbájá kí ló wá dé tọ́ wá sàn lọ tó ń bọ̀ báyà ní ẹbí ló dé ẹbí ni bàbá ẹlòmíì àti ìyá ẹlòmíì kan wọ́n gbé lálejò kátó wá gbà àwọn ẹbí ìyàwó tó bá ti fẹ́ tí èèfẹ́ rẹ́bì rẹ kìí ṣe ìyàwó dáadáa o ìyàwó tó fẹ́ sokùn bá bó ṣe wọ náà àwọn obìnrin míì sì ní obìnrin dáadáa ni wọ́n ní ọkùn ti dé ẹ dákun inú ẹ̀rá sọ tí wọ́n wọ̀ yẹn ẹ ràn wọ́n lọ́wọ́ o ẹ wà kankan fún wọn ká máa ta o àbúrò yín lóbìnrin lọ́wọ́ nípa lọ yẹn o ti ṣàlàyé látàárọ̀ ó ní ọjọ́ ìyá o ẹ fún ní bí 150 kan kọ́ mọ́ fi mọ́lẹ́jì o ìyàwó rẹ ìyàwó dáadáa nìyẹn ìyàwó yẹn gbà ládàá dèdè ládàá tí wọ́n gbà àdáàlú ala al-khayri kafa'ilihi. ẹ̀yọ́ màyá mi tabadulu ziyarati lẹ́yìn náà ká máa lọ lè wo àwọn ẹbí ọ̀tọ̀ ní ìmọ̀sokùn ẹbí wọ̀ pẹ̀lú ká máa fowó ránṣẹ́ ọ̀tọ̀ ní kọ̀ọ̀kan wáàyè lásìkò tí ọ̀rá àyè kọ́ wa lọ lè kí àwọn ẹbí àbúrò mi mọ̀ ń bọ̀ wá kí ẹ yóò máa wò pé bọ̀dá ti ń lọ London lamẹ́ríkà tí ìgbélé bọ̀ wá kí mi ìmáàmù stars tún ìgbélé wọn làwọn bọ̀ wá kí mi àwọn tó wọ́n ráàyè yóò kún lójú síyára tó ṣe yẹn wọ́n kọ́ síbẹ̀ wọ́n kọ́ sínú fáìlì ẹ̀ lọ́dọ̀ ọlọ́ ọmọ ní mítìnì ẹbí yá ọmọ lọ bí ọba ṣòwò mọ́tò wọ́n fẹsẹ̀ rìn ọ̀yàwó rìn ọ̀yàwó tó fi wọ mọ́tò àṣìyàrá bọ̀tà ṣáwùrẹ̀ ẹ̀ máa ṣe mítìnì ẹbí ẹ̀yin ẹbí tẹ̀wà lẹ́kọ̀ọ́ ẹ̀yin tẹ̀wà Ìbàdàn tẹ̀wà ní Kútọ́n tẹ̀wà ní Gabon tẹ̀wà ní London lamẹ́ríkà tẹ̀ jẹ́ bí ẹ̀ máa ṣe mítìn bó lẹ́ ṣe ràn àwọn yòókù lọ́wọ́ àwọn ẹbí yín táwọn ará lẹ́lẹ̀ ẹni tọ́rẹ̀ nu ẹbí bó lẹ́ ṣe sànú ẹ̀ ṣẹ́rí ìmọ̀ lọ sí bí àpèjọ ẹbí mítìn ẹbí ìbádà ni o kódà ó ní ládàjú kọ́ ọmọ kídùn wa lọ. wọ́n ní kọ́ wá kọ́dà kọ́ wá bá wa jòkó mítìn ọ wá ní ọ̀ka jùsù Kùránì lọ́wọ́ kọ́dà bọ́ọ̀ bá parí rẹ̀ ò ní wá sórí jùsù Kùránì tó ń ká wọn ọgbà ládá kò tó ládá tó gbà tó bá lọ lé jòkó kíni jòkó mítìn ẹbí torí jòkó mítìn ẹbí wájibù ọ̀ràn yẹn ni wattaqullaha allati tasa'aluna bihi wal arhama ittaqul arham wájib. ọ̀pọ̀ wa àìkéwú àbí àìgbọ́rọ̀ ń jẹ́ ká lùsì àwọn ṣe ládá lọ́dọ̀ Ọlọ́run tó bá ti dé bí báyìí ní ọkàn máa dùn ni ẹlẹ́kẹ̀ẹ́fà musharakatuhum fil afrah tí wọ́n bá ń ṣe nǹkan dùnnú ìwọ náà wọ́n bá wọn kẹgbẹ́ ń bẹ̀ wọ́n bá wọn participate wọ́n máa fún wọn ní excuse gbogbo gbà wọ́n bímọ àkọ́kọ́ ọ̀ráyè wá wọ́n bímọ ẹ̀kejì ọ̀ráyè wá wọ́n sì yàwó alákọ̀ọ́kọ́ olóbísì ẹlẹ́ẹ̀kejì olóò travel ó dé láti London padà láti Amẹ́ríkà tábùrò rẹ̀ ọmọ béèrè pé ẹ̀gbọ́n ẹlẹ́nbọ̀ wálé sí òsì adébíyì kó mọ̀ ọ́ lẹ́nà níbọ̀ yín sì padà ọjọ́ kejì owó tíkẹ́ẹ̀tì àtọwọ́ físà tó gbà yẹn owó tíkẹ́ẹ̀tì àtọwọ́ físà tó gbà yẹn Ọlọ́run fi tàlí jẹ́nà fún ọ ni yóò kún lójú pé brọ́dà mi wálé láti London torí némi torí pé òun fẹ́ kó ma àbúrò ìyá òun wá láti Amẹ́ríkà nítorí pé òun ṣe máa yàwó wọ́n ní gbogbo àti ni wọ́n bá ń dùn wọ́n náà máa wà ń bẹ̀ wọ́n ń sílé máa wà ń bẹ̀ má sì lára tó bá dé bẹ̀ má rojú
ọ̀hún yọ ọlọ́kan báyìí kò ní masha Allah tabarakallah ọmọ ya ilé lọ́kọ́ yìí ẹ wá lè yẹ kọ́lé ilé lélẹ́yìí barakallahu fi inú rẹ̀ dùn pípẹ́ inú ẹ̀gbọ́n àwọn àbúrò wọn ó dùn lérí oore tọ́lọ́ ń ṣe kíni tọ́lọ́ ń ṣe fún àwọn kan bẹ́ẹ̀ lọ nínú mọ́tò ọkàn ń wókè báyìí wọ́n ń béèrè pé ẹ dákun kí ló ṣẹlẹ̀ anisi ń tó lọ́wọ́ ọkọ̀ yín tó kọ́ tí ń pè wá náà ni àbí kọ́ ọmọ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn láì da yí pé ọ̀dà ọkọ̀ lé ọ̀hún ọlọ́run lọ́mọ ibi tó ti rówó yẹn o tó bá padà gbọ́ ó ti jákun ẹbí ẹ̀rọ màyá mi kódà bínú rẹ bá ń bàjẹ́ níjọ́ tí ẹbí bá ń sin nǹkan dùnú ọ̀ wá bó ṣe kíni bó ṣe máa rẹ́rìn-ín ọ̀ wá ẹ̀rín yẹn jáde nítorí kí ojú rẹ kọ́mọ̀ bàmọ́ túmọ̀ nǹkan míì lọ́dọ̀ àwọn ẹbí lẹ́yìn náà ta'ziyatuhum indal ahzan gbogbo gbà tí ìbànújẹ́ bá bá ẹbí ọlọ́mọdé àárí bóyá ẹnìkan lásídẹ́ǹtì ni àbí ẹnìkan kú nínú ẹbí ni àbí wàhálà kan ọbẹ̀ nìkan nínú àwọn ẹbí wọn náà lọ́bẹ̀ ó lè bá wọn kẹ́dùn ẹ̀pẹ̀lẹ́ ẹkú ọ̀rọ̀ èèyàn ẹkú sùúrù ọlọ́run tó wa bọ́lọ̀ ń ṣe fẹ́ ni o ọmọ ṣe wá sí fún wọn ò ní jẹ́ pé inú rẹ̀ ọmọ wa dùn wípé mo débẹ̀ iná ti mú ìyìn sọ fún yín pé yóò padà bàjẹ́ fún gbogbo dúkìá rẹ̀ ti lọ bó ṣe wà yẹn ọmọ kan tí ń tọ́jú wọn nínú ẹbí wọn ọmọ kan tí ń tọ́jú bàbá rẹ̀ àti ìyá rẹ̀ náà ló ti lọ yẹn makamaka ní ó sì kà wá ọkàn wọn náà ọwọ́ fi ń rẹ́rìn ọ̀yọ́ lérí aburú tọ́ba gbọ́ ó ti jákun ẹbí islahu dhati baynihim lẹ́yìn náà tamiruduhum wa iyadatuhum tọ́ba rẹ̀ wọ́n ọmọ wa lọ lè kí wọn tọ́ba rẹ̀ bí ọmọ lọ lè kí ẹbí ẹ gbé lọ síbítù tọ́ba ti délẹ̀ wọ́n ló délẹ̀ o bọ̀dá ọ̀rẹ́ kàfáyà o ó ti délẹ̀ nìyẹn àǹtí ọ̀rẹ́ Ibrahim o ó ti délẹ̀ nìyẹn ẹ dáwọ́jọ́ má máa wò ó pé odidi owó oṣù kan wàhálà tí mo ṣe ni wọ́n ní kólẹ̀ yìí kólẹ̀ o nítorí jẹ́ tí ọ̀rẹ́ wọn náà ẹ kí àgbo fún ẹ gbé lọ́dà fún rúkìá ẹbí yín tí ó gbádùn ẹ gbé lọ síbítù ẹ dó tí ẹ máa lọ léwo ẹ ra provision fún ẹ sanwó bíìlì gbogbo eléyìí ó wà nínú àwọn nǹkan téèyàn máa fi ń so okùn ẹbí papọ̀ kò lè rìn mọ́ ẹ ra kẹ̀kẹ́ fún ẹ wọ ẹnìkan tí ó máa tì í tẹ́ ẹ máa sanwó fún ẹ̀yin yòókù lẹ́ẹ̀ máa dáwọ́ ẹni tí ó máa tì í káàkiri torí gbogbo yẹn lọ bí iṣẹ́ ẹ̀ lè ráàyè ẹ máa wá kí eléyìí ó wà nínú àwọn ìtàfẹ́sọkùn ẹbí pọ̀ ààrẹ ẹlẹ́kẹ̀ẹ́sán islahu dhati baynihim a máa parí ìjà tí máa ń lọ láàrin àwọn ẹbí àní máa dákun àbúrò bàbá mi mo fẹ́ wá rí yín lé mo rí pé yín àti dádì ẹ̀ ń jà ọ̀rọ̀ tí dádì ń sọ nípa yín kò tẹ́ mi lọ́rùn ọ wà lè bábúrò bàbá rẹ̀ ọ bá sọ̀rọ̀ kódà àwọn dáadáa àwọn ọ̀rọ̀ dáadáa tí bàbá rẹ̀ ọ̀sọ̀ gan ó tún sọ fún pé bàbá rẹ̀ ní èèyàn dáadáa ni wọ́n àṣetánì ló kó sí yín láàrin bàbá rẹ̀ ò sì ràn ọ́ kí ni wọ́n fẹ́ ṣe jàmá wọ́n fẹ́ sọkùn ẹbí ó tún wọ́n bá bàbá rẹ̀ náà pé ọ̀dà àbúrò yìí ni ti ń bọ̀ yìí ó ní láti jọ́ táwọn ti ń bẹ àwọn ọ̀jà rí ó lóun fẹ́ràn yín púpọ̀ ó ní àṣetánì ló fẹ́ wọ àwọn láàrin bàbá rẹ̀ ó sọ pé ó sọ bẹ́ẹ̀ ó ní mo fẹ́ràn òun ọ̀dà mo fẹ́ràn ẹ̀ lóòótọ́ ọ̀yà ló lè pè wá ọ̀yà ìjáde wọn ní kẹ́ mọ́ bọ̀ wá ó ti parí ìjà láàrin wọn àǹtí rẹ̀ àtàǹtí rẹ̀ ti ń jà ọmọ ìyá rẹ̀ ń bá yẹ jà àbí ọmọ ìyá rẹ̀ ń bá bàbá rẹ̀ jà ìwọ ò ní máa wá dóńdó pé ìwọ lọ́mọ rẹ̀ ọ̀gbìn láti ṣe kíni láti parí ìjà nítorí ṣe yẹn òfin náà àlìjánnà ni òun sokùn ẹbí pọ̀ nìyẹn nítorí pé àmàgbà tí ó yá alẹ́ ní yọ̀ pẹ́ kọ́ yá alẹ́ ní yọ̀ yá kó ṣe kíni kọ́ pẹ́ ọ̀kan náà àwọn àfa wa ìmáàmù Masjid Kuba asabiq àwọn ti kú níbẹ̀ ń sìn wọ́n láwọn ṣe wáàsí nípa ìmọ̀ sokùn ẹbí papọ̀ ní mọ́ṣáláṣí Kuba kátó dé Madina wọ́n wá ṣe wáàsí yẹn lẹ́yìn asiri wọ Maghrib nígbà wọ́n á di pé wọ́n parí wáàsí tí wọ́n pèrún tán sàmúlò bá pèrún tán wọ́n ṣe sùúrù díẹ̀ ìmáàmù yẹn ó wá rí àwọn méjì kan tí wọ́n lọ lè bára wọn
ẹnìkan jókòó síbí ẹnìkan jókòó síbí àwọn méjì wá dìde wọ́n wá pàdé láàrin ojú ọ̀nà nínú mọ́sálásí yẹn wọ́n wá dì mọ́ra wọn wọ́n wá ń sun ẹkún àwọn yẹn wá wò wọ́n wá ń sun ẹkún àwọn yẹn wá wò wọ́n wá ń sun ẹkún wọ́n dì mọ́ra wọn fábí ìṣẹ́jú márùn-ún àwọn èèyàn tó fẹ́ kí mọ́gìbì gan kálukú sáwọn wọ̀ kan pé ẹkún yẹn lé nígbà wọn nu mi lójú tán náà bá kírun ìmáàmù wa pè wọ́n pé wá pẹ́ẹ́nì kejì ẹ wá kí ni pa yín lẹ́kùn yín méjèèjì lẹ́ẹ̀kan ó ní wàláì ọlọ́wọ́n bá lọ wá sí yìí ní sábàbí ọdún keje ni àbọ̀dún kẹwàá ni eléyìí làbúrò bàbá mi ọdún kẹwàá ni tí mo ti bá a sọ̀rọ̀ gbẹ̀yìn àmọ́ lọ́ọ̀ ni a pàdé wá sílẹ̀ àdúgbò náà láti ń gbé òun ò fẹ́ jóná ọlọ́run bí bàbá yìí ṣe ń wo lọ́ọ̀kan lòun náà ń wo tọ̀hún dìde eléyìí náà dìde wọ́n pàdé láàrin ọ̀nà wọ́n dì mọ́ra wọn ìmáàmù wa ṣàdúrà fún wọn pé tó iṣẹ́ ṣetán ni ló fi jẹ́ pé nínú àwọn ṣẹkẹ́ṣẹkẹ́ ṣetán òun náà ni kọ́ máa tìyàn láti jákun ẹbí nínú àwọn kan tí máa ń tú ìdè ṣetán òun náà ni kéèyàn máa gbọ́ wàásì tí wọ́n gbọ́ yẹn lọ́lọ́run ló sábàbí tí ìdè ṣetán fi tú lára wọn. wọ́n wá lọ bẹ́ẹ̀ níjọ́ àlàmísì ni wọ́n ṣe wáàsì níjọ́ jimá sátọ̀dẹ̀ sànńdẹ̀ mọ́ndé ìgbà tó wá di ìrọ̀lẹ́ mọ́ndé èyí tó kéré jù láàrin wọn sọmọ pé àbúrò bàbá rẹ ní èyí tó kéré jù láàrin àwọn méjèèjì wọ́n wá pe nọ́mbà ìmáàmù ipò ìmáàmù jazakumullahu khaira ọlọ́run sàn ilẹ̀ sàn dáadáa ọlọ́run bá Allah ó lóyún sábàbí tí èmi àti àbúrò bàbá mi tá a fi túká dáadáa a wà ní makibara báyìí a wà ní cemetery báyìí ìtẹ́ òkú ẹ̀gbọ́n bàbá mi tá a jọ dì mọ́ra wa níjẹ̀rin à ń bò mọ́lẹ̀ báyìí. wọ́n parí ìjà níjọ́ Thursday àbúrò bàbá rẹ̀ kú ní ìjọ Monday àtọ́kùn bíjọ́ márùn-ún tí ó lò láyé ìwọ náà yóò dà kọ́ parí tiẹ̀ náà o bọ́bá ti kú nbí náà ni kọ́ padà sílé nísìnyí náà ni kò sì máa ń pe àbúrò bàbá rẹ̀ àti ẹ̀gbọ́n bàbá ẹ̀ àǹtí ẹ̀ àwọn ọmọ ẹ̀ tẹ́jọ́ ń jà kó pè wọ́n pé ọmọ ya ó ti tán nù mí ò já parí ẹ̀ o nítorí àníyàn pẹ́ kọ́ yá alẹ́ níyàn ya kó ṣe kíni kọ̀ pẹ́ àmọ́ yọ padà yá náà ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ló ti jẹ́ pé nínú àwọn iṣẹ́ rẹ̀ òun náà ni ká máa ṣàtúnṣe ìwọ mọ́tò dákun mọ́ wọ́n bó ṣe parí ẹ̀ láàrin wọn àárín náà ni al-amru bil ma'ruf wa nahy anil munkar kábàárín tó dáa ká máa pàṣẹ nínú ẹbí ntí ọ̀dà ká máa kọ́ àwọn tó ń ṣe bídíà wọ́n ń ṣe ṣíríkù àbúrò ìyá rẹ̀ àbúrò bàbá ẹ̀ ń jalè ń mutí ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ń ṣe yahoo wọ́n wòran o tí wọ́n bá mú tó bá di ẹni tí ń padà lọ lè digun jalè tí ó bá rí yahoo ṣe mọ́ gbogbo yín lẹ́ padà lọ lè dáwó lọ́sibítù gbogbo yín lẹ́ padà lọ lè dáwó ní police station ẹ padà rí wàhálà nípasẹ̀ ẹ máa pàkíyèsí àwọn ẹbí pẹ̀lú làákàyè àti pẹ̀lú hikma àwọn tẹ́ ń gbowó èlé àǹtí mi ẹ má gbowó èlé má bọ̀dá mi ẹ má pèsè àkèsí tí ayé rẹ̀ àtọ̀run rẹ̀ òfin ní bàjẹ́ lẹ́yìn náà sọ́bùrù aláàdáhùn àwọn ará àwọn kọ̀ọ̀kan tí wọ́n burú nú ẹbí tó dé pé wọ́n máa ń lara wọ́n ní gbogbo ẹni tí wọ́n máa ń lara nú ẹbí àbẹ́nìkan tó dé pé yín máa ń bínú nú ẹbí máa ń sọ̀rọ̀ ẹ̀yìn yín máa ń sọ̀rọ̀ yín láì dáa wọ́n ní ó ṣe sùúrù fún ni o àìdáa títí ẹ̀ kò ní dìwọ́ lọ́wọ́ láti sokùn ẹbí fóun bá ti ń ṣe àìdáa kí ni wọ́n máa ṣe ìwọ́n máa ṣe dáadáa sí i àlàáfù anhum wa salamatu sadr lẹ́yìn náà a máa ṣàmójúkù fún àwọn ẹbí ajẹ́kẹ́mi wa kó ṣe kí ni kọ́ gbá ààyè ipe àǹtí lòsí ní tẹ́sí tí ó dùn dábàá ti sọ ó ti tán wọ́n náà dàbẹ́ kó fi wódi orí ọlọ́run ọba wa lẹ́yìn náà àdúrà wò láwọn máa ṣàdúrà fún wọn àwọn kan wọn láwọn ẹbí kan bẹ tí wọ́n máa sọ pé àwọn ò ní wádọ̀ yín ẹ̀ sì gbọ́dọ̀ wádọ̀ àwọn wọ́n lẹ́yìn ẹ̀ máa fi dáadáa ránṣẹ́ sí wọn ìwọ́n sẹ́ndì owó sínú àkáǹtì ẹ̀ ó tún dá padà tún sẹ́ndì ẹ̀ ó tún dá padà tún sẹ́ndì ẹ̀ ó padà wá dá padà lẹ́ẹ̀kẹta wọ́n máa jó owó ná àbí wọ́n sá máa já nǹkan kan bẹ́ẹ̀ tọ́ ọwọ́ àfẹ́ra ẹ̀bùn kan ó lè gbé fún ta ló ní ká gbé kínní yìí fún mi wọ́n ní lágbájá ẹ gbé padà fún ó ní ìbáṣe bá túláàsì ni wọ́n tún gbé wá ó tún gbé sínú yàrá kí náà wá ṣe báyìí o
torí okùn ẹbí wọn lẹni tí máa ti ń ja ìwọ máa so bóun ṣe ń ja ni ìwọ máa so bóun ṣe ń ja ni ìwọ máa so ọmọ wa so bẹ́ẹ̀ títí tó fi kú. nígbà ọ̀rọ̀ wá rí báyìí wọ́n ní ẹ̀ máa wá ṣàdúrà fún wọ́n ní ọ̀kan náà wọ́n sára fàṣàlẹ̀ ó ní wà ń saddal qaribu kulla bab ó ní gbogbo ọ̀nà tó lè gbà ṣe dáadáa sí ẹbí rẹ tí ẹbí rẹ bá ti ń di tí ń kọ́ tiẹ̀ ọwọ́ ẹ òsáfẹ́ kí tiẹ̀ kọ́ papọ̀ mọ́tò òun wọ́n máa wá òun ò ní wá ọ máa fún kò ní fún ọ bọ́ bá tún fún yóò lọ́wọ́ fẹ́ yóò ní mọ́dọ́dọ́ òun kò sí ní wọ́dọ̀ rẹ wọ́n ní tó bá lè di gbogbo ọ̀nà tó gbà connect ẹ̀ wọ́n ní fálẹ̀ yẹn sódà bàbá dùà wọ́n ní kò tó bẹ́ẹ̀ kó tilẹ̀kùn àdúà kádùà mọ́dọ́dọ́ rẹ̀ kò lè dádùà padà àdúà wò láhùn ọmọ sàdúà fún wọn tó bá ti jí ọlọ́wọ́n bá ọmọ ìyá mi ti ń bínú sí mi ọlọ́mọ àrò ọlọ́kàn àdìsí kẹrẹ mọ́jọ́ bàjẹ́ dáadáa tọ́lọ́run ṣe fún mọ́jọ́ bàjẹ́ àṣetánù tó jòkó tí ọlọ́run bá lé lọ ọmọ sàdúà fẹ́ni tí ò fẹ́ rí ọ ẹni tó wá fẹ́ràn rẹ nú ẹbí ńkọ́ wọn náà ara ìwọ ní kọ́ ọmọ sàdúà fọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí tó bá tó wá jẹ́ ẹbí ládàá yóò tó wá pọ̀ màláìka ọmọ wa sọ fún ọ pé ń tọ́ tọ́lọ́ fọmọ ìyá rẹ kọ́ máa jẹ́ tiẹ̀ náà lóṣù pé bọ́bá ti jí lóru báyìí tó bá ti sàdúà fúnra rẹ tán tó sàdúà fáwọn òbí rẹ ta lókùn tó ọmọ sàdúà fún àwọn ẹbí àbúrò mi mọ́tò tó fẹ́ ra ọlọ́mọsàjọ́ tẹ̀ lọ́wọ́ àbúrò mi ọ̀sẹ̀ kọ́lé ilé náà mọ́jọ owó ọmọ ìyá mi orí físà ọlọ́run lọ́ọ́ lùkàn yín wáṣẹ́ lọ́bẹ̀ wọ́n ti pílẹ̀ rẹ̀ ọjà o ó ń ṣàdúrà fọmọ ìyá rẹ̀ lẹ́yìn kìí ṣe wọ́tọ́ ọmọ pé bọ́bá wa lọ Amẹ́ríkà báyẹn àbí tọ́bá wa lọ Kọ́tọ́rù báyẹn tọ́bá lọ London báyẹn yóò wá jù mí lọ ọlọ́run jáwọ́ òyìnbó gba físà yẹn padà lọ́wọ́ ẹ̀ ẹlòmíràn sọ lẹ́nu àmọ́ wò lọ́kàn èyí ṣe bí tọ́ da ẹni bá ti ń ro aburú pẹ̀lú ẹbí ń ro aburú pẹ̀lú ara rẹ̀ Ànábì ní arahimu sujuna tó rahman Ànábì ní sẹ́ rí ẹbí ìtàkùn ní ìtàkùn látọ̀dọ̀ ọlọ́ọ̀ni ẹ mà tàkùn jàmá taba wúgi ẹ wò tàkùn mi ẹ ṣe lọ́mọ́ra wọn taba ti wúgi báyìí rúùtù rẹ̀ ẹ wò bó ṣe lọ́mọ́ra wọn Ànábì ní bí ẹbí ṣe rí nìyẹn ẹ ti lọ́mọ́ra yín àbúrò bàbá ẹ ẹ̀gbọ́n bàbá ẹ ọmọ ìyá ẹ gbogbo àtàwọn ọmọ wọn Ànábì ní ẹ gbọ́dọ̀ já o torí tó bá ti já ààyè ti bá ìtàkùn yẹn nínú dáadáa tá a máa ṣe òun náà ní kẹ́ni kọ̀ọ̀kan wa kádàkùn torí tọ́lọ́wọ́n bá wa ká máa ṣàdúrà fáwọn ẹbí má ṣépè lẹ́bí o Ànábì lọ́lọ́wọ́n máa gbàdúrà yín tẹ́ ẹ bá ti ṣépè láwọn ẹbí yín tẹ́ ẹ bá ti ń ṣépè lẹ́bí àdúrà tí yín náà ò ní gbà ẹni máa ń ṣàdúrà fẹ́ bí ẹni tó ṣàdúrà fún yàn lẹ́yìn ṣé kò ní ṣe dáadáa sí tó bá rí lójú ayé ìwọ náà lọ sọ fọlọ́n kọ́lọ́n sọ ọ́ dèèyàn rè lóòótọ́ àṣetánì máa ń jòkó tiẹ̀ ń gbà mí tọ́kà máa kórè rẹ nìkan láìsí ọ àbí tó ṣe ọ àmọ́ ọ láǹfààní àti fèrè jìn ẹ̀mí rẹ sá lè síbẹ̀ ni má ṣàdúrà fún kọ́rọ́ bó o ní ṣàdúrà fún yẹn ẹ̀mí rẹ ọmọ rọ ẹ̀yọ́ màá yá mi ẹbí wa jáde láyé ìtìbáwò jáde ayé sèé kápẹ́ra wa àǹtí mi bọ̀dá ti kú o àbúrò mi lábọ́dá ti lọ o bàbá ti kú o ẹ̀gbọ́n bàbá ti kú ọmọ ọkùnrin mi ti ṣaláìsí ẹ sìn lọ bo jama níbo ẹ sìn lọ jama ìtẹ́ ẹ bò mọ́lẹ̀ ilé ayé omi kìyàmá ẹ wàá sọ fọlọ́n pé ọlọ́run jẹ́ àtún pàdé láti jẹ́ náà o nígbà tí bò mọ́lẹ̀ yẹn ẹ ti ṣe dáadáa táyé sí èyàn ti tán dáadáa olókùn tẹ́ ẹ máa ṣe àdúà wà sádàkà àlùwárìdà èyí tó kù ni pé ẹ máa wá ṣàdúrà fún ẹ sì máa ṣe sàrà fún sàrà tó bá súnà nábì mu títí tẹ́ fi lọ lè pàdé nínú àlìjánnà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa law kana dhu rahmi káfíra tó bá jẹ́ kèfèrí ni ẹbí ńkọ́ tó bá jẹ́ kèfèrí bá lè bí àbúrò yẹ sẹ̀lẹ̀ ni ẹ̀gbọ́n yẹ abọ́gibọ̀pẹ̀ ni àbúrò bàbá ẹ̀ àfọ̀njálàbí ni tí ń gbé eré èèyàn bó lọ́mọ ṣe pẹ̀lú kèfèrí tó sì jẹ̀bi kò sí tọkàn wọ́n pẹ̀lú ẹ̀sìn tí ń sìn ṣé ẹbí sani wọ́n mọ̀ ṣe dáadáa sí ẹ̀sìn tí ń sìn lóní ṣe kíni lóní bá ṣe ìyàwó Asma ọ̀sọ̀fà nàbì ó ní ìyá mi Asma ó ní ìyá mi ìyá káfíra mushrika ẹlẹ́bọ̀hánrán ni wọ́n yàrá ọ̀gẹ́bà fíìsì yàrá tì ó fẹ́ wá wò mí wò ó lóun fẹ́ wá kí mi afa àṣelò ha ṣé kí n sokùn ẹbí pọ̀ Ànábì náà ṣẹlẹ̀ ha Ànábì ní sokùn ẹbí pọ̀ màmá rẹ ni
bọ́jẹ́ ẹbí rẹ̀ náà ó sokùn ẹbí. nígbà míì kọ̀ọ̀kan níyọ lẹ́nu ọkàn rí ẹnìkan tó gbé kíní sàkí sí èjìká tí ń kan lẹ̀kùn lé bírọ́dà nínú sàlámù àlékún àwọn ni wà aleikum dadi mo ní ká má máa mú kíní ọjà yìí káàkiri mọ́ ó dákẹ́dákẹ́ nù rẹ́ mẹ́wọ́n ṣe tiwa àwa àti oníṣẹ̀ṣe là wa ìwọ ṣe mùsùlùmí mo wá kí ọ ni ó lè àbó mo wọlé ó lè padà tọ́ba lè padà ọ̀wọ̀ ná tọ́ba ilé padà ọ̀wọ̀ ná dadi ẹ wọlé ẹ pẹ̀lẹ́ ẹ gbé sáàkì yín sí ẹgbẹ́ kan bẹ́ẹ̀ kí lẹ fẹ́ mu kí lẹ fẹ́ jẹ kí ló wù yín sọrí ọ̀rọ̀ oúnjẹ kan mo bá wá ọ̀rẹ́ mi mo sì nídìí 100,000 dadi ẹ má kàn tì í wá lọ́ba transfer 100,000 síbẹ̀ pàápàá tọ́wọ́ gbọ́dọ̀ máa pé sàkì lọ́mọ wa lẹ̀ ẹni tí o fi rí kalẹ̀ fọlọ́n èmi ni kí n máa wá fún un ní owó tí o fi tọ́jú àlàáfíà rẹ̀ tí o fi máa bọ̀ tí ì sọ lọ́hùn ọ̀wọ́n ń lọ mọ́ra wọn ìwọ lọ ń lọ o ọlọ́run lọ bẹ́ẹ̀ ọlọ́run tí ó sìn gan ń fún lójó ń fún lọ́mọ òun ló sọ débi tó fi sọ níbi lọ́wọ́ àrùn òun náà tó sọ délé aláàjọ ń ṣe dáadáa sí ẹbí wa àníwẹ̀sì ti ń sìn àmọ́ tó bá ní àfà ọmọ ṣẹ́wọ́njọ́ ní sọ́wádìí tó kàn ní sí ni pé a fẹ́ ṣe ọdún àjọbọ gbogbo tó bá ní tó fi ràn mí lọ́wọ́ ibẹ̀ ló ti wá sọ fún pé lakum dinukum waliya din bàbá sẹ́lẹ̀ tí mo ṣe ń jọ mo fi wáyọ̀ ní ọlọ́run sẹ́lẹ̀ lẹ́yìn tẹ́ ní ṣe yìí nínú ẹ̀sìn tèmi ìbínú ọlọ́run wà lọ́wọ́ ń bẹ̀ ẹ̀yin gangan personally wọ́n ní kí n ṣe dáadáa sí yín àmọ́ wọ́n ní èèwọ̀ ní kí n ṣe dáadáa sẹ́sìn tẹ́ ń ṣe kí ni tẹ́ ń sìn la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim inna Allaha yuhibbul muqsitin ọlọ́run gbogbo àwọn tí ọba ti láwọn fẹ́ pa yín wọn ò sì lé yín kò ń lé nínú àwọn tí ì ṣe mùsùlùmí ọlọ́run ẹ̀ ṣe dáadáa sí wọn gbogbo àwọn ẹ̀dá ọlọ́run non-muslims tó wà láyé ọlọ́run ẹ̀ ṣe dáadáa sí wọn lókun ìgbà tí wọn bá ti fẹ́ pa yín tí wọn ò sì lé yín kò ń lé káti wá pé kèfèrí tó tún wá jẹ́ bí ó níwọ̀ pé ó jẹ́ èèyàn lọ́dọ̀ rẹ̀ ó tún ní ìwọ̀ pé jẹ́ ẹbí ẹ má jà á sẹ̀sìn gbà o àbúrò màmá rẹ̀ wípé bẹ́ẹ̀ bá kírun yìí ní fún yín lówó ọjà nítorí ṣe yẹ kò nítumọ̀ ó fún lówó ọjà tán ọ wá pé àǹtí ẹ̀yin náà wá ní lórúkọ Jésù ta ló dá Jésù àǹtí òní Ọlọ́run ni ta ló lọ́hùn Jésù náà wọ́n tún pè fún wa ẹ̀yin náà ewu tẹ̀ ń sọ nsìn ẹ̀yin náà ewu tẹ̀ ń sọ ẹ lóhùn lọ lọ́hùn ẹ tún ní Mary ló bí ẹni Ọlọ́run ló sì dá Mary òun náà ló tún dá ìyá ẹ̀ yóò ní ẹ̀sìn náà ó ṣe wáyé yàn mọ́ akẹ́wọ̀n ọ̀dọ́ ìṣòro là ń bá lọ ọ̀dà ẹ̀ máa bọ̀ wá kírun Ọlọ́run ó mú ìṣòro yìí kú òyìn fún yín ládùúgbà tẹ́ ẹ máa ṣe kí ni tẹ́ ẹ máa ṣe bó ṣe fọgbọ́n wọ síbẹ̀ nìyẹn kéde pé wọ́n máa wá fi pé kò ṣẹ̀sìn lọ́mọ wá fi wọn bóyá ọ̀ràn lọ́wọ́ àbí òní ràn lọ́wọ́ ìbàjẹ́ kèfèrí ọmọ sí dáadáa sí wọ́n ní Umar bin Khattab wọ́n ní ànábì fún lásọ kan hólà aṣọ yẹn wọ́n ń tà níwájú mọ́ṣáláṣí wọ́n wá fà ànábì lọ́kàn ànábì wá bùn Umar wá ní aṣọ náà òun ò lè wọ̀ àmọ́ òun ti fi ránṣẹ́ sí àbúrò bàbá tòun nínú ìgbà wa kan wọ́n ní olóhùn ti fi ránṣẹ́ sí ọmọ ìyá tòun tí wọ́n jọ bí òun tó wà ní Maka àgbẹ̀ Madina làwọn wà ń gbẹ̀ Umar bin Khattab wá fi aṣọ ránṣẹ́ sí ọmọ ìyá ẹ̀ àbí ọ̀kan nínú àwọn ẹbí wọn tó jẹ́ kèfèrí pé kó máa wọ̀ àwọn sálàfù ni ẹ jama asàlàfíyà ẹ̀yọ́ mayami èyàn máa ń gbọ́ yín látara àwọn sálàfù sálẹ̀ gbogbo ẹni tí ì bá ṣe Muslim nínú ẹbí yín ọmọ sí dáadáa sí ẹ̀sìn tí ń sìn lóní bá ṣe kínní lóní bá sìn ìjọ tó bá pè é pé kó wá sòkú òní lọ ìjọ tí máa ń kó mọ ọ lọ àbí ìjọ tí máa ń sílé ọ lọ ìjọ tó bá lóun ṣe ọdún kérésì òní ṣe kínní òní lọ nítorí pé ó ti ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wọn làwọn ń ṣe ọjọ́ bíi ọmọ Ọlọ́run àwọn ti gbà pé lámúyẹ lídí wọn lámúyẹ òladì ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Ọlọ́run òbí mẹ́nìkan òbí walau kana sayyal khuluqi qati arrahim tó bá jẹ́ pé oníwà burúkú ìwọ nìkan náà lórí ààrẹ nínú ẹbí gbogbo wọn ti délé báyìí ìwọ ni wọ́n pè gbogbo wọn pátá kọ̀ wá sí èèyàn rẹ̀ kan nù wọn tí wọ́n bá gbowó tán wọ́n tún máa sọ̀rọ̀ ẹ̀ láì dáa
bí wọ́n ṣe ń wá wọn àwọn ò wá ọ ìwọ́n mọ̀ sí dáadáa àwọn ń sábúrú tó wá jẹ́ pé ipò tọ́lọ̀ ní kò wà nínú ẹbí tí wọn náà ọkọ̀ tì í dáadáa rẹ ò ní ṣe mọ́ wọn náà máa ṣe lọ ní o títí tó fi kú àwọn máa ja ìwọ́n máa sóni. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní laysa al-wasil bil mukafi Ànábì ní ẹni tí sokùn ẹbí pọ̀ tí Ọlọ́hun Ọba Allah recognized tọ́lọ́hun Ọba Allah tó fẹ́ràn rẹ̀ tọ́lọ́hun Ọba Allah mọ̀ lẹ́ni tí sokùn ẹbí pọ̀ kìí ṣe bil mukafi ẹni tó jẹ́ pé ẹni tó bá ṣe dáadáa sí nínú ẹbí nìkan ni máa ṣe dáadáa sí ẹni tí ó bá ṣe dáadáa sí nínú ẹbí òun náà ní ṣe kíni kò ní ṣe dáadáa sí. a ní nínú ẹbí wa apèsè méjì ni ẹni bá rí mi mo rí ẹni bá pè mí mo pè ẹni bá ṣe dáadáa sí màá ṣe dáadáa sí ẹni bá fún mi ni màá fún. ó pè wọ́n sí méjì. Ànábì ní laysa al-wasi bil mukafi ẹni tó jẹ́ pé àwọn nǹkan ní máa ṣe dáadáa sí nínú ẹbí kìí ṣe ẹni tí ń sokùn ẹbí pọ̀. Ànábì ní walakinna al-wasila alladhi idha qut'at rahimuhu wasalaha. Ànábì lẹ́ni tí ń sokùn ẹbí pọ̀ òun náà ni ẹni tó jẹ́ pé yóò máa ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí nínú ẹbí yóò tún máa wá ṣe dáadáa sẹ́ni tí ò ṣe dáadáa sí nínú ẹbí. Ànábì lẹ́ni tí máa ń ṣe dáadáa sí ẹni tí ń ṣe dáadáa sí nìkan. Ànábì ní laysa al-wasilu bil mukafi Ànábì ẹni tí ń ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí nìkan kò sokùn ẹbí o kò sokùn ẹbí o walakinna al-wasila Ànábì lẹ́ni tí ń sokùn ẹbí idha qut'at rahimuhu wa salaha gbogbo èèyàn ni wọ́n máa ṣe dáadáa sí nínú ẹbí dérí ẹni tí ò ṣe dáadáa sí. wọ́n máa bá tiẹ̀ lọ arákùnrin kan wọ́n bá Ànábì wa Muhammad sallam ó ní inna li qaraba ó ní ìrẹ́ Ànábì mo ní àwọn ẹbí kan asiluhum èmi á máa ṣe dáadáa sí wọn wa yaqta'un àmọ́ àwọn yẹn ṣe dáadáa èmi ń sokùn ẹbí àwọn ń jákùn ẹbí wa uhsinu ilayhim èmi á máa ṣe dáadáa sí wọn níjọ́ ọjọ́ wọn gbàtẹ́ bá ní ṣòro mo dúró tì wọ́n gbogbo àtẹ́ bá wà nǹkan èyí máa ń fún wọn èyí máa ń pè wọ́n wa yusihuna ilayya àmọ́ àwọn tí wọ́n aburú làwọn máa ń ṣe sí mi wa yajhaluna alayya wọ́n máa ń wò mọ̀gọ́ sí mi wọ́n máa yẹ̀yẹ́ mi wọ́n máa sọ̀rọ̀ mi láì dáa wa ahlumu anhum àmẹ́mi sọ̀rọ̀ wọn láì dáa èyí máa ṣe sùúrù wọ́n máa ń wo ìwà àgọ̀ àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ mi yóò wo àgọ̀ sí ọ yọ yẹ̀yẹ́ tòun ti dáadáa tó ń ṣe yọ yẹ̀yẹ́ àní bọ́dà ẹ fún mi ní 500,000 ilẹ̀ tí wọ́n lẹ́rù pé ṣe náwó yóò mọ yẹyẹ. Ànábì sàlá ní làyín ká nàkà mọ́tà kúlù ká ànàmà tó sí fún òmùlùmọ́lá. Ànábì tó wá jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe náà lọ́sọ̀ yìí o Ànábì ní ìwọ máa ṣe dáadáa sí wọn dáadáa tó ń ṣe sí wọn yẹn ká ànàmà tó sí fún òmùlùmọ́lá ó dà gẹ́gẹ́ bí ìgbà tí òun fún wọn ní eérú gbóná jẹ eérú gbóná ṣé eérú gbóná ẹ dákun ṣé n tọ́ da ni. Ànábì ní wala yazalu ma'aka minallahi zahir ìwọ́n máa wá bá tiẹ̀ lọ ọlọ́wọ́n bá aláwọ̀ níyẹ kò ní bò lẹ́ni tí wọ́n máa sọ aleihim ma dumta ala dhalika lópin ìgbà tó o bá ń ṣe tó ń ṣe yẹn ọlọ́wọ́n máa protect rẹ̀ ọlọ́wọ́n máa dáàbò bò ọ́. kí ni àṣírí ìdáàbò bò ń sẹ́yìn jàmọ́ ẹ̀yọ́ máa yá mi kí ni àṣírí ìdáàbò bò ọwọ́ máa ṣe dáadáa sẹ́ni tí ò ṣe dáadáa sí ọ nínú ẹbí ipá ọ̀tá ò ní ka ọ ogun wọn ò ní ràn ọ àṣàṣì wọn ò ní ràn ọ ojú wọn ò ní wọ̀ọ́la. fawaidu silati rahim níparí ọ̀rọ̀ mi àwọn àǹfààní téèyàn jẹ téèyàn bá ń sokùn ẹbí papọ̀. alákọ̀ọ́kọ́ kuribatu ilallah satasiru waliya min awliya illah tó o bá ti ń sokùn ẹbí papọ̀ ọ padà di ọ̀kan nínú àwọn wòlíì Ọlọ́run torí pé Ànábì wa Muhammad sallam Ànábì ní inna arrahima sujinatun min arrahman okùn ẹbí ìtàkùn ní látọ̀dọ̀ Ọlọ́run ọba rahman Ọlọ́run ọba aláàní máa ń wàṣọ lákì Ọlọ́run wá sọ fún okùn ẹbí pé ẹni bá sọwọ́pọ̀ wàṣọltuhu èmi Ọlọ́run ọba ń so onítọ̀hún pọ̀ mọ́ra mi tọ́lọ́run bá ti súnmọ́ tí wọ́n náà súnmọ́ lọ́hùn kí lọ́dà ó di wòlíì ọkàn máa tẹ́wọ́ báyìí kádùá rẹ̀ wọ́n máa gbani okùn ẹbí yìí máa mú yàn ya wòlíì torí ẹni tí ó bá ní sùúrù kò lè kó ẹbí mara ẹbí náà là ń sọ látàárọ̀ yìí sìn ẹbí ti sú ẹlòmíì wọ́n ti bá a débi pé imam ó tó báwọn ẹgbẹ́ tó ní sẹ́mi nìkan ní wọn ò dín sí mi lọ́sàn-án lóru
wọ́n wá ní ọlọ́run ọba Allah ọmọ ìyọ́ láàrin wọn ni ọlọ́run ọmọ sí ọ níwọ̀n nìkan náà ló fi yọ ọ́ láàrin wọn ọwọ́ ayọ̀ ọ́ tán ọwọ́ akó dúkìá lé ọ lọ́wọ́ kọ́ ọmọ fún wọn ọwọ́ ni $1 mo máa dúpẹ́ ní ọ padà lọ lè sinmi lọ́rùn nínú àlìjánnà ọ̀kanjọ́ ni ó ní mọ́mú ti wá sùn èmi o okùn ẹbí tẹ́ ẹ máa ń sọ yẹn kìíní ti wá gẹ́tà sí bí bẹ́ẹ̀ bá ti ń gbowó oṣù báyìí wọ́n máa pè yín ni tọ̀hún pè yín tán ẹlòmíràn tún pè yín ẹlòmíràn tún pè yín ó ní àwọn tí wọ́n ń pè ọ́ yẹn wọ́n ní ìṣòro ni o ìpípẹ̀ tí wọ́n ń pè wọ́n ìní ìṣòro tiẹ̀ ṣe é pààrọ̀ ìṣòro kọ́lọ́wọ́ bá aláàkọ́ gbà lọ́wọ́ rẹ kókó fáwọn kí wọ́n máa wá béèrè ní ọwọ́ wọn olóhùn ọ̀fẹ́ mọ́nítọ̀ owó mú kan nínú méjèèjì ní máa ṣe sùúrù bí ṣe ń ṣẹlẹ̀ sí ọ ní ṣẹlẹ̀ sí mi náà ọlọ́mọṣà ìsànù wa ẹ má jẹ́ oṣù wa o ànábì ni ọlọ́wọ́n bá ní ẹni bá ti sokùn ẹbí òwò sọ di wòlíì wà máa ń kọ̀tà ákì ọlọ́run ní ẹni tó bá jákùn òwe bí kọ̀tà àtùhù èmi ọlọ́wọ́n ọba ń lé kú ẹlẹ́gbẹ̀ẹ́ mi ń lé kú ń lé sẹ́nu ṣetán ń yọwọ́ náà rọ rẹ̀ ẹlẹ́gẹ̀ẹ́ nínú àǹfààní òun náà ní kẹsàn-án tó rísíkì wà tó lè ọmọrù àrísìkì ó máa wáyà káàkiri iṣẹ́ alálùbáríkà ọ̀nà ọmọ fẹ̀ ọ̀nà ọmọ là tẹ́yìn bá ń sokùn ẹbí papọ̀ gbogbo ta ni ó ṣe yìí náà ó ṣe ìtìkọ́ rẹ̀ bá ká ni ìtìkọ́ rẹ̀ bá ká wọn ní kọ́ ọmọ kó ba rẹ̀ o ìtìkọ́ rẹ̀ bá ṣe kíni tó bá ti ká ṣe rọ́jú ṣe. ànábì lọ́wọ́ ọba ọmọ gbà yẹn láàyè àrísìkì yóò máa lówó lọ́wọ́ àṣírí ọmọ bò lẹ́yìn náà ọlọ́run fún yàn lẹ́mìí gúngùn yóò wá fi àlùbáríkà sínú sẹ̀míyàn. ànábì ní mani ahaba àwọn yòóbù sọ́tà láhùn fi rísíkì gbogbo ẹni tó bá fẹ́ kí àrísìkì òun kọ́pọ̀ rẹpẹtẹ kí wọ́n tẹ́lẹ̀ fún yàn rẹpẹtẹ ní tí wọ́n tẹ́lẹ̀ ó yàtọ̀ sí tí wọ́n gélé yàn lọ́wọ́ o ní tí wọ́n gélé yàn lọ́wọ́ wọ́n ní ọ̀yàgbà kìíní àbí àti dàálẹ̀ fún ọ èwo lọ́pọ̀ jù mẹ́ èyí tí wọ́n dàálẹ̀ ànábì ní mani ahaba ẹni tí bá ń fẹ́ ayubu satalahu fi rísíkì kọ́lọ́mọba aláàkọ́ tí àrísìkì lẹ̀ fún wàyú sahalahu fi atharihi tó sì fẹ́ kí ẹ̀mí òun gùn wọ́n fẹ́ kọ́ lóun fi àlùbáríkà sínú sẹ̀mí òun kí ló yọ máa ṣe fáliyẹ̀ ṣẹlẹ̀ rahima kọ́ òun sáà máa sokùn ẹbí pọ̀ máa fowó so máa fọ̀rọ̀ so máa fi àìdíà ìmọ̀ràn gbogbo dáadáa máa fi ṣe kíni máa fi so ọlọ́run padà fún ọ ládìsíkì ọlọ́run bá aláwọ̀ sì jẹ́ mi rẹ̀ ogun tọ́lá àwọn ẹbí gan wọ́n máa ṣàdúrà kọ́ lọ́ọ́ má tètè pọ̀ láàrin àwọn torí wọ́n mọ ipa ribiribi tó ń ṣe nínú kíni nínú ẹbí olówó lóòótọ́ àmọ́ ọlájò àwọn olówó àwọn kan fowó ránṣẹ́ ni àwọn olè ṣáájò wọ́n lọ ṣáájò àájò gbà bí nǹkan yẹn máa ń jowó lọ yóò fàálù rẹ̀ jowó lọ. kí ni àṣírí owó ní ìjàmá kí ni àṣírí owó àwọn àlọ́ lè jẹ ọ̀gà ó lè jẹ ọ̀gà gbígbẹ ọlọ́ọ̀lẹ́ kó òkúta mẹ́ta sínú omi àbó olókúta ọ̀daràn ńbọ̀gún àwọn tí wọ́n ń sin òkè Ìbàdàn kí ló dé tó fi délé bọ́ torí pé wọ́n nígbàgbọ́ nínú òkúta tó wù jáde nìbàdàn àbí ẹni wàá do òkúta sínú omi tó gbà pé ọ̀nà òsì tóun bá ti lo òkúta yẹn wọ́n gbà pé òkúta yẹn ó ní àṣírí kan tí ó lè fi yí ìsẹ̀mí wọn padà ọwọ́ lè ṣẹlẹ̀ bọ́ kí wọ́n ní ọ́ afọ́ olókúta lọ́ọ́ lè túbá lọ́dọ̀ ọlọ́mọṣáájú ó túbá ọlọ́njẹ́ ó túbá kọ́ mọ́ wọ ọ́nà ọlọ́ ẹni tí ń sòkè Ìbàdàn àtẹni tó kó òkúta lọ́wọ́ àwọn méjèèjì wọ́n jọ fọkàn ọkàn wọn síbi òkúta ni torí bẹ́ẹ̀ ni wọ́n ṣe di kèfèrí ọ̀dọ̀ aláàlọ́ yẹ kí wọ́n fi ọkàn sí ọ̀dọ̀ rẹ̀ ipò òun ní mọ yí nǹkan padà fún yàn ẹ̀yọ́ màá yá mi ẹlẹ́kẹta nínú àǹfààní al-jazaa min jinsil amal wọ́n ní ẹ̀san okùn ẹbí tó ń so ọ̀jẹ̀ nǹkan ẹ̀ láyé nínú àwọn ìyà tí Ọlọ́run ọba Allah máa fi ń jẹ̀yàn látayé lọ́run lérí àwọn ẹ̀ṣẹ̀ tọ́jú pé èèyàn jẹ́ ń bẹ̀ láyé ó lè jẹ́ yòókù lọ́run kọ̀tí àtọ̀ rahim ká máa jákùn ẹbí wà ń bẹ̀. wọ́n ní ẹ̀san wà rẹ kó o tó jáde láyé náà ló ti jẹ̀san dáadáa tó ṣe nínú ẹbí ọmọ rẹ ó jẹ ọmọ rẹ ó ṣe kí ni wọ́n jẹ tó o bá fẹ́ dáadáa fúnra rẹ nígbẹ̀yìn ayé máa ṣe dáadáa fáwọn ẹbí wọ́n náà padà jẹ dáadáa yẹn bọ́ọ̀ bá jẹ àwọn ọmọ rẹ ó ṣe kí ni wọ́n padà jẹ. nínú àwọn àǹfààní tó wà nínú okùn ẹbí òun náà ni pé ìgbà tó o bá ń fún àwọn èèyàn níjọ́ tí wọn náà bá ní wọ́n fún àbẹ̀ òní fọ́ ìgbà tó ń ṣùgbà
tó ń ṣùgbọ́n ọmọ ìyá rẹ̀ tọ́rẹ̀ níjọba rẹ̀ wọ́n náà wọ́n ṣùgbọ́n rẹ̀ àbí wọ́n ní ṣùgbọ́n rẹ̀ ìwọ́n tó jẹ́ pé ọmọ ń ṣàánú àwọn èèyàn nígbà tó ń bẹ ní abarapá tó ń ṣiṣẹ́ tó ń rówó gidi ìbọn wá ìbò ti di pé ó ti fẹ̀yìntì pẹ́ńsà tó ń fún ọ náà kò tó jẹ mọ́ o sì lọ bí iṣẹ́ mọ́ gbogbo àwọn tó ti ràn lọ́wọ́ nínú ẹbí táwọn náà ti di olówó ńlá àwọn ni wọ́n máa fún ọ lówó tó fi jẹun owó rẹ̀ ẹjọ́ kìíní àná náà lọ náà yẹn ọwọ́ àtún gbà ju ìtọ́ náà lọ wọ́n lẹ́sàn ń bọ̀ ẹ̀sán dáadáa sí ni fẹ́ni tí máa ń sokùn ẹbí papọ̀ lẹ́yìn náà ẹnì kọ̀ọ̀kan wa ká lè bẹ̀rù ọlọ́run mahabbatu al-aqrabi wọn làwọn fámìlì wọn máa nífẹ̀ẹ́ yàn wọn máa nífẹ̀ẹ́ yàn tó bá ṣe dáadáa wọn máa nífẹ̀ẹ́ rẹ tó máa sokùn ẹbí wọ́n sì máa ṣàdúrà fún ọ pé kọ́lọ́wọ́n bá aláà kó fi alibarika sí ìsẹ̀mí rẹ àtọwọ́ rẹ lẹ́yìn náà al-khayru ya'ummu jami' al-usra wọ́n ní tàbá sokùn ẹbí papọ̀ yóò máa da fún gbogbo wa nínú ẹbí ẹnìkan nàró ó fà wá mẹ́ta àwọn mẹ́ta yẹn àwọn náà tún fà àwọn méjì àwọn méjì yẹn náà tún fà àwọn mẹ́rin gbogbo wa ó ti da fún wa bí ó da fún wa nínú ẹbí àwọn tó máa sokùn ẹbí pọ̀ wọ́n ní bọ́lọ̀ bá ti ṣàánú ẹnìkan yóò ṣèrànà gbogbo wọn pẹ̀lú kádàrá ọlọ́run yóò jẹ́ sábàbí fún wọn lẹ́yìn náà yóò da fún àwọn ọmọ tiẹ̀ náà nítorí pé tí wọ́n bá sí mọ́ àwọn tó fàdídé yẹn àwọn ni wọ́n fọmọ tiẹ̀ náà sókè wọ́n ní inú àwọn àǹfààní tó wà fún okùn ẹbí òun náà ni pé èyí ọlọ́run fún yàn láwọn ọmọ dáadáa wàhálà tó ń ṣe yẹn ọlọ́run bá aláà yóò wá fi rọ ọkàn àwọn ọmọ rẹ̀ wọ́n wá jọ ọmọ rẹ̀ lẹ́yìn náà usul khatima ọlọ́run fún un láti bọ̀ tán dáadáa asbabu qati'ati rahimi àwọn nǹkan tí máa ń já okùn ẹbí tá a lọ lè sára fún alhassad òní ká máa lára ara wa wala takum hasidan ahadan ala nihami salil ilaha alladhi atahu yutika wọ́n ní má lára ẹbí o ẹni ọlọ́run bá ti gbé náà ro àbúrò kẹta àbúrò kẹrin ẹni ọlọ́run yàn nìyẹn o ọlọ́run fún nímọ̀ ọlọ́run fún lówó ọlọ́run fún ní gbajúmọ̀ ọlọ́run fún lásìkí ọlọ́run fún ní bàdà ẹ má lára o wọn náà máa tọrọ kọ́lọ́run jí tiẹ̀ náà ó ṣe kí ni ọlọ́run jí tiẹ̀ náà da àti tàwọn ọmọ tiẹ̀ náà bọ́ọ̀ bá ti ń lára tónítọ̀ wọn bá ti gbọ́pọ̀ ń lára wọn ọjà kun ẹbí lẹ́yìn náà az-zulmu fil mal ká ṣọ́ra pẹ̀lú owó máa ń jákun ẹbí ẹ̀gbọ́n rẹ àtàbúrò rẹ wọ́n jọ da bísíǹsì papọ̀ ìwọ àtàbúrò rẹ ẹjọ́ da bísíǹsì papọ̀ àfi kẹ́ ẹ ṣọ́ra àkókò ẹbí ọmọ jà o sórí táàbúrò rẹ tó bá ti lò ń jìbìtì àwọn ẹbí ọ̀padà wà bọ̀ pé ẹ fi ilẹ̀ ọlọ́run kí ọdún bá lọ ọlọ́run kí ọdún bẹ́ẹ̀ lọ fóun ní kọ́ńpìnì yẹn kó wọn máa ṣe kí ni kó wọn máa darí ẹ̀ wọn náà mójútó ó pọ̀ ńlẹ̀ kọ́ńpìnì tá a wí yìí gbèsè tó wà lérí ẹ̀gbọ́n ò ti san tán o àwọn ẹbí sì ti parí ìjà tó wọ́n wà ní bóun bó ṣe fẹ́ sàlàyé tó fi yé wọn báyìí wọ́n ní ẹ ó ti yé wa ó ti yé wa àní ìwọ́jọ́ wọn fọwọ́ mú yẹn kí wọn náà kọ́ fọwọ́ mú eléyìí mọ́tò tó fi ránṣẹ́ ó sì ní o bùn ún ibi mọ́tò lọ́wọ́ mẹ́ta lọ́wọ́ wà nílẹ̀ yìí a ní eléyìí tìyàwó òun ni eléyìí tọ́mọ òun ni ọ̀kan tó a ní ọlọ́run kí ọ jù bẹ́ẹ̀ lọ. àfà ọmọ ìgbà kádàrá ni ipa bá ṣe kí ni tọ́ba ti ká o ọ̀rọ̀ àfi wọn lẹ pé ọmọ ya wọ́n ní ìwọ ọmọ dúró mbẹ́ àmọ́ ọmọlẹ́jì eléyìí okùn ẹbí wọ́n ní owó máa ń dìjà o ẹ ṣọ́ra yín tẹ́ bá fẹ́ wọná lọ́rùn ẹ fẹ́ kúkún ẹbí ọjà tẹ́ bá dowó papọ̀ ẹ ra máa ṣe kí ni kẹ́ ẹ máa ṣe dáadáa ṣọ́ra yín alikibur ìgbéraga ó sọ fún wọn pé ẹ gbọ́dọ̀ ṣe mítìn ó dìgbà tí má dé ṣe àmọ́ pé ọ̀tọ̀ làwọn tí ó ṣe mítìn ọ̀tọ̀ lẹ́ni tó fẹ́ náwó bẹ̀ ẹ̀ ń ṣe mítìn ẹ̀ dúró lẹ́ni tó fẹ́ náwó ń rí fàṣírà rẹ̀ àwọn gbé tó wọn ní ẹ̀dá mítìn dúró ó ní tí ọba ó ní tó wọn bá dé ká má jòkó àbí làwọn kan mọ bínú àlówó òsínlé ẹlẹ́nu sọ̀rọ̀ sórí ìgbéraga tó ń ṣe yẹn ọ̀dàkùn ẹbí ó lè lọ bí ìkómọ ẹbí ó lè lọ bẹ̀ mọ́ ìyàwó tẹ́bí ń ṣe àbúrò bàbá rẹ̀ ó lè yàdọ́ wọn mọ́ torí pé ó ti dàáfà gbà àbó ti di MD ó ti dòkítọ́rù ó ti di pòfẹ́sọ̀ ó ti wà nípò ìjọba ìgbéraga wa gbé ọwọ́ bí ẹ̀wù okókò lọ́dọ̀ àwọn ẹbí ọ̀dọ́dọ̀ wọn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń gba apọ́tímẹ́ǹtì ìjọba yẹn tó bá ti gbà á tán báyìí yóò lè gba adé síbòmí ni kò tó lọ́dọ̀ àwọn ẹbí mọ́ tó bá tó wá bá yóò tún máa já sójú ọ̀nà ẹni máa ń jákun ẹbí pẹ̀lú ìgbéraga àlẹ́ ànáníyà kéèyàn ọmọ ti ara ẹ̀ nìkan gbogbo àwọn ọmọ tiẹ̀ ní dá fún òun sì gbìyànjú lórí wọn ọwọ́ neglect gbogbo àwọn ọmọ ẹbí ó sì lágbára láti ràn wọ́n lọ́wọ́ sórí selfishness tó ń ṣe yẹn yóò mọ jákun ẹbí ìwọ ló sì já lẹ́yìn náà nìkúrá lè jẹ́míl ká má ma oore tẹ́bí ṣe fún ni
bó ṣe kó kéré tó ká máa appreciate ẹ̀ kí ló ṣe kí ló ra kí ló fún mi wọ́n ní máa ń jákun ẹbí tó ń tọ̀ wọ́n bá gbọ́ torí kò ní ṣe mí ma alimánù ká máa ṣe rẹ̀gùn tó o bá ń ṣe rẹ̀gùn wọ́n jákun ẹbí ilé fámìlì wa ẹ sábà pé mi mọ́kọ́ ta ló wá náwó náírà nínú yín bí àwọn akọ́lẹ́jì sí gbogbo yín ẹgbẹ̀rẹ̀ sí kó báàgì yín wọlé kálukú kó bẹ́ẹ̀dì wọlé bẹ́ẹ̀ bá ṣe pọ́ láwọn gbogbo yín ẹ bá máa sùn lábẹ́ igi ni ẹ bá máa sùn nínú ṣé wọ́n lọ́kọ́ ni àwọlọ́ ẹni bá ń ṣe lẹ́gùn yóò jákun ẹbí kó o sì dáadáa fáwọn ẹbí kọ́ ọmọ sọ fún gbogbo ayé wípé mísè èmi mọ̀ sọ lágbájá dèèyàn tọ̀hún yẹn èmi náà mọ̀ sọ dèèyàn tọ̀hún yẹn èmi náà mọ̀ gbéga èmi wọn náà lọ lú èbó èmi wọn náà lọ hajj èmi náà mọ̀ náà mọ́kà ní tó bá ti ń ṣe lẹ́gùn oore yẹn ò ní níyì lọ́dọ̀ wọn mọ́ àní ẹ mọ́lẹ́dọ̀ ẹ o bàbá fún yín yóò ṣe lẹ́gùn o yóò yẹ̀yẹ́ yín o lẹ́yìn náà dáwọ́tò zi rahimi ìlàmà harama Allah ká máa pe bcb nǹkan tó yà máa pe ọlọ́wọ̀n fẹ́ ó ní kí wọ́n ṣe mòlúdì ó sì mọ̀ pé bídíà ni mòlúdì bídíà sì ni inú náà ni máa ń já sí mo wá ní ìwà ọwọ́ sọ díjà ta ló dájà lẹ̀ ìwọ́n tó ní kí wọ́n ṣe tọ́lọ́wọ́n bá ò fọwọ́ sí ẹ̀yin sun ọdún àjọbọ ẹ̀ wá ń bínú pé lágbájá ò wálé ó sì lóun ọba òun ṣe bọ́ mọ́ pé òun ti dá Sunnah ẹ̀yin lè jákun ẹbí kẹsàn òun ẹ̀yin lẹ́ ń pè síbi tí ọ̀dà ẹni kọ́ máa ń sóògùn kọ́ máa ń sígbẹ́rẹ́ ó lóun ọ̀sẹ̀ bọ́ mọ́ ẹ fún lásán òkú ẹni kí ló dé tí ò wálé kọ́ wá jó kọ́ máa wá lùlù fún òkú tí ń bẹ lábẹ́ sàárè nínú òkùnkùn lágbo wa pátá ẹ̀dá kò tẹ̀lé tọ́lọ́wọ́n ọba àlá tẹ́bí bá ti ní ká wá ṣe tọ́lọ́wọ́n ọba àlá ọ̀fẹ́ àní ṣe o ká má ṣe yẹn náà ní jẹ́ pé à ń sokun ẹbí papọ̀ pé ìyẹn náà lẹ́ni ká máa sokun ẹbí wọ́n sì ní ká wálé lóòótọ́ èmi ọba wọn sọdún yẹ ọmọ jòkónú lé ní o àmì mi náà lọlé ọlọlé torí ẹ̀ ló ṣe lọlé àmọ́ ọba wọn participate àyíkò ti lọlé náà wọ́n gbà pé wọn náà ti wọ̀lú ìpè ọdún lọ́wọ́ ṣe kí ni lọ́wọ́ ṣe ànídá wọn lóhùn tó bá ti jẹ́ pé ntọ́lọ́wọ́n bá aláwọ̀ fẹ́ ẹni tí wọ́n ń pè wá ti ń bínú tó sì mọ̀ pé kò bá àkídà tiwa mu bàbá kan kú nu fámìlì ń sè wọ́n ní ká máa dá ọjọ́ kẹta ọjọ́ kẹjọ tani wàá dárú ẹ̀ Khadija kú bóòlù anábì ṣe sọ̀fọ̀ rẹ̀ Hamza kú bóòlù anábì ṣe fìdáwù rẹ̀ nígbà wọn sin wọn tán ní tẹ́lẹ̀ wọn pẹ̀yìn dá wọn ò sìn kankan mọ́ lẹ́yìn kan máa ṣàdúrà fún wọn tẹ́wádẹ́ lówó kan fi tọrẹ ọjọ́ kẹta ọjọ́ kẹjọ ò ní lọ o wọ́n sì ti mọ̀ pé wọ́n àtìyàwó rẹ̀ ní ṣe kíni ẹni wa tí wọ́n bá wọn kó mọ́ ńkọ́ ó ti kọ̀ tó la ló ti dé bẹ́ẹ̀ wọ́n bá ń ṣe ìyàwó wọn sílé ó ti kọ̀ la ló ti dé bẹ́ẹ̀ ọmọ rugi ọmọ ru omi ọmọ ru mineral ọmọ gbé oúnjẹ ká ọmọ ru kúlà káàkiri pẹ̀lú orúngbà tó sokoto lẹ́yìn wọ́n ní Ahlus Sunnah ni bó ṣe wà yẹn bí yàrá bá kú kò ní sòkú o jẹ́ ká máa àkídà rẹ̀ àti ìbádà rẹ̀ fún ọ nínú ẹbí mọ́jọ́ dàpọ̀ ọ̀n sáwọn o fún wọn nígbà tí wọ́n ń ṣe tí ọ̀dà wọ́n tí wọ́n ń ṣe tọ́da ò tó fún wọn lówó wọ́n wà ní ahun làwọn kọ́nú ẹ̀sìn tí wọ́n ń ṣe yẹ jẹ́ ká mọ̀ pé mọ́bá ti ń sòkú tí wọ́n ń ṣe bẹ́ẹ̀dẹ̀ ò ní débẹ̀ ní wọ́n ti ń ṣe tọ́yapa tàlà sùúrùdán ni èrò burúkú wọ́n ní ká jìnnà sí ní máa jákun ẹbí kọkàn rò pé bróda rẹ tí òun pè tí ò gbé kọlù rẹ mo ti mọ̀ pé kò ní gbé nítorí pé ọlọ́run ọba fún dà wá lọ torí ẹni òjò gbé kọlù mọ́ ẹni tó sì ń gbé kọlù rẹ̀ bóyá ń ṣàdúrà lọ́wọ́ bóyá ó sùn bóyá wà ní tọ́ílẹ̀tì bóyá ó bísì bóyá kò sí ibi tí fóònù wà ìwọ́n sì ti ó ṣe kí ni ó ti pinnu wípé bó ṣe wà yẹn ọmọ kò ṣe kí ni kò gbé ni láti jẹta àárín bíi ọmọ tá a bí òdùnmọ́ ni ó béèrè kí ni ń ṣe ìmú lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ sí ọkàn ń dájọ́ èrò burúkú yẹn tí wọ́n ti ń wá máa ṣe a'udhu billahi minash shaitanir rajim al-qati' ẹni tí ń bá ń jákun ẹbí ta'ibu kabira ẹlẹ́ṣẹ̀ ńlá ni in taba Allahu alayhi qabla al-maut tó bá túbá ọlọ́run ó ṣe kí ni ọlọ́run ó gba túbá rẹ̀ at-ta'ibu mina dhanbi kama la dhanba lahu anabi ní ẹni tí máa ń túbá lérí àwọn ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ọlọ́run ọba aláwọ̀ fẹ́ríjì wọ́n pèsè náà rẹ̀ bígbà tí ò ṣe rí mo rọ̀ wá lórúkọ Allah subhanahu wa ta'ala gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ìjọsìn ká máa ń sun ẹbí pọ̀ ẹjẹ́ àlọ́ lè fi kúnnù ìjọsìn wa kálíbà aráàánú ọlọ́run láyé kálíbà aráàánú ọlọ́run bá ń jọ́ àlìkìyàmà kámọ́ bá wọná níjọ́ àlìkìyàmà kámọ́ bá ṣẹ̀sìn lé ayé ẹni bá ń jákun ẹbí ọlọ́run ó fi ṣẹ̀sìn lé ayé ọlọ́run sì wá fi wọná lọ́run ẹni bá ń sokun ẹbí papọ̀ ọlọ́run ó kẹ́ lé ayé ọlọ́run tó wá kẹ́ pẹ̀lú àlìjánnà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.